Ṣìkẹ́mi, with all modesty, láì sí ìgbéraga ń bẹ̀ rárá. Èmi ò ń lé obìnrin o. Obìnrin ló máa ń lé èmi. Obìnrin á ní pé bẹ́lẹ̀ yóò jọkọ ẹni, ajálẹ̀ ẹni. Ìwọ tá wá ń lè náà ló dá wa lóhùn ló jẹ́ wa ní o. Understatement ni tí n bá sọ fún ẹ pé kò sówó. Ìwọ náà mọ̀. What is oozing out of my system is money. Owó wà, ọlá wà. Ìsọ̀rọ̀ sí mi owó ni. Ó yẹ kọ́kàn ẹ balẹ̀ pé àwa lè tọ́jú ẹ̀. Àwa lè tọ́jú obìnrin. Chief, gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ló yé mi. Ìran ọkùnrin náà ló máa ń lé obìnrin káàkiri. Àmọ́ èmi bí mo ṣe wà yìí, I'm a single girl. Ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́, ẹ ti níyàwó ńlé. Ìgbà tẹ́ wá sọ pé ẹ fẹ́ fẹ́ mi, ẹ jọ̀ọ́, àyè bo lẹ fẹ́ fi mí sí nínú marriage. Ṣìkẹ́mi, àìtódòótọ́ sí ni kọ̀ọ̀kan díjú àkèrè díjú. Mo sọ fún ẹ pé mo ti níyàwó lé, you should appreciate my truthfulness. O ti sọ tán sí oní you a single girl. Jẹ́ ká jọ máa ṣeré tí wọ́n máa fi rọ́kọ tó fẹ́ fẹ́. Àwa á sìn ẹ́ lọ́lé ọkọ. In fact, o tún lè introduce ọkọ ẹ sí mi pé meet my uncle, a tún fọ́kọ ẹ níṣẹ́. Ọjọ́ ìyàwó, àwa la máa gbóníjó, la máa gbónílù, a jẹ́ kó yẹ support náà ń pè. A fìfẹ́ hàn sí ẹ délé ọkọ. Ẹ wo Chief, I am really sorry. I'm not interested. Ẹ má bínú sí mi. I'm not ready to be a second option. Èmi ò kì í gbé òbínú. So, ẹ wo mi kàn ní interest nínú gbogbo àwọn nǹkan báyìí. It's all right. It's all right. Àgọ́ tèmi ló máa dẹ́ẹ̀dì ẹ̀ ti ẹgbẹ́ yìí. Báwo rí? Adeniyi kò jẹ́ kó mọ olóòjẹ́. Bọ́ sí tó bá ń lọ lọ́nà pé orí gum, àwọn imported gum ẹ̀ kó ra kó fi jẹ kẹnu márùn. Thank you so much, sir. It's all right. Ẹ ṣé gan. All right. Mo ti fẹ́ máa lọ. No problems. No problems. All right, sir. Anytime, any day. Yeah. Can you wonderful day. Bye. Ṣìkẹ́mi. Mo fẹ́ sọ ẹ́ di ìgbésí ayé mi. Kó máa jẹ́ ìgbésí ayé mi. Kó máa ná owó mi. Onírárá. Okay o. No wàhálà. Báwo? Yes, I'm fine. Good afternoon. Good afternoon. Nǹkan tí mo rà wá fún yín. I hope you like it. Thank you. All right. Jẹ́ kí n wọlé láti sọ̀rọ̀ jẹ́ kí n tó máa lọ. Jẹ́ kí n wọnú ilé náà. No, excuse me, jọ̀ọ́ torí Ọlọ́run. Kò sí nínú rules mi kí ọkùnrin máa wọlé wá bá mi ṣe sí gbọ́. Please, ẹ jọ̀ọ́. Ṣìkẹ́mi náà. Ṣìkẹ́mi. Jẹ́ kí n wọlé ṣe bí ká kàn sọ̀rọ̀ fún few time kí n jẹ máa lọ ni. Dúró ná, ṣé ìgbà tó ń bọ̀ mi báyìí ó kó etí sápò ni? Àbí ọ̀kadà tẹ etí ẹ̀ mọ́lẹ̀? Mo ní mi ò kí ń entertain ọkùnrin nínú ilé mi ò kí ń gba ọkùnrin láàyè nínú ilé mi. Can't you get it? Bọ̀ Ṣìkẹ́mi, why tó ṣe ń behave báyìí sí mi? Ṣé torí man tó ń kó obìnrin yẹn ló ń ṣe báyìí? Man yẹn ń deceive ẹ ni, man yẹn ò love ẹ. Ó ń deceive ẹ? Ẹ nà ó. Kí wàá ní tiẹ̀ ń bẹ̀? Èmi nífẹ̀ẹ́, mo fẹ́ fẹ́ ní Ṣìkẹ́mi. Sí, kò ní ìtumọ̀ kankan. Ó love mi o kò love mi, ó deceive mi kò deceive mi. Ìyẹn ò kí ń ṣe business tiẹ̀, okay? Ṣìkẹ́mi, read my lips. True love ni mo ní sí ẹ. True love ni mo ní sí ẹ. I want to marry you. Do you know what? Tó wá jẹ́ torí àpamọ́ tó gbé wá fún mi, òun ló ṣe wá fẹ́ máa di ìní sí mi lọ́rùn gbẹ̀rù. No, now. Gbá nǹkan ẹ padà. Ó dà máa wọrí, ó dà máa wọrí. Gbà tí ẹ kọ́kọ́ gbàdá nínú. Máa wọrí Ṣìkẹ́mi. Kó bá fẹ́ kí n wọlé kó sí wàhálà. No wàhálà. You can leave. Bye. Ṣìkẹ́mi, so change mind there. Ṣìkẹ́mi. Kí ni bébì fẹ́ kí n ṣe fún un? Kí ni bébì tó fẹ́ kí n ṣe fún un? Mo ti fìfẹ́ hàn ní gbogbo ọ̀nà tí mo mọ̀. Kí ló tó fẹ́ náà? Ṣìkẹ́mi.
Ṣìkẹ́mi. Ó ti ń sú mi báyìí. Ó ti ń sú mi báyìí. Kí ló fẹ́ kí n ṣe náà? Ṣìkẹ́mi. Ṣìkẹ́mi. Jẹ́jẹ́ la lè ṣú sílẹ̀ o. Ọmọ pàǹdọ̀rọ̀ jálù. Èlé ni abẹ́ni. Àwọn ohun ẹni tó lẹ́yìn kan. Ọ̀rọ̀ Ṣìkẹ́mi ò kúrò lọ́kàn mi látijọ́ ẹ̀. Gbogbo ìgbà ni mo fi ń ronú pa ọmọdé. Mo nífẹ̀ẹ́ ọmọdé gidi gan-an. Mo nífẹ̀ẹ́ débi wípé mo fẹ́ fẹ́ sílé. Kì í ṣe pé mo fẹ́ fi ṣe boyfriend and girlfriend nìkan. Mo fẹ́ fẹ́ sílé gangan. Ẹ gbà mí. A máa ń pe ẹ̀yìn ọ̀rọ̀ náà lówe máa ń lára òun náà. Ọmọ àti bá mi sọ̀rọ̀ ọmọ yìí náà ń gbà kẹrin pé tọ̀ ó ń mọ ẹ lọ́kàn. Ẹ ṣé ìwọ wá bá a sọ̀rọ̀ ni àbí ọ̀ sọ fún pé tọ̀ ọ fẹ́ fẹ́ sílé? Mo bá sọ̀rọ̀ gbogbo ìgbà tí bá ń bá sọ̀rọ̀ a máa ní òun ò lè fẹ́ mi kàkànjọ́ rẹ̀ ṣọ́ọ̀rẹ́ ni mo fẹ́ máa bá ṣe àní mo fẹ́ fẹ́yàn sílé oníkàkànjọ́ rẹ̀. Má dà lóhùn obìnrin ní í ṣe bẹ́ẹ̀ ni wo ìwọ ló ní relent ọ̀tàn máa sọ fún ọ wà ń góńgó ọ̀ràn rẹ̀ báyìí ni torí kò jẹ́ ń gbádùn lóbìnrin gbà fún àti ọba ti jẹ́ ó sinmi òun ní ọ̀padà wo oúnjẹ kan gbẹ́tọ̀ ọmọkùnrin tó wà lọ́rùn òun tí ò tiẹ̀ jẹ́ kóun lálàáfíà yẹ jẹ́ kóun ṣe yẹ́ẹ̀sì fún un tóbi máa fẹ́ nìyí ọgbọ́. Ó ti fẹ́ máa sún mi. rájò sọ. And ó ní kọ̀ọ̀kan tí mo notice ó ní máàlù kan tó máa ń tẹ̀lé. Ṣé wọ́n ń fẹ́ra wọn? Ó fẹ́ jọ bẹ́ẹ̀ ó dàbí pé máàlù yẹn ni kò jẹ́ kó ráyè tèmi. Ìwọ náà gbọ́n tó ń sọ lẹ́nu ebi ìgbà tí wọ́n náà ń lé ìyàwó káàkiri ni kìí ṣe pé ẹ̀yìn ó síngù àbí pé wọ́n fi rí ẹ̀rùn mú tí ọ̀lọ́kọ̀ kankan ló ń wà lọ́rùn rẹ̀ ńgbà tó ti wá léèyàn tí ń tẹ̀lé ni báwo ló fi ṣe fẹ́ kó wá fẹ́ wọ̀ kó lè jú tẹ́ni nílẹ̀. But man tó ń tẹ̀lé yìí gbogbo ìgbà ni máà ní máa ń gbé different obìnrin wá sí ọ̀dọ̀ wa. Ẹ nà ọ̀sọ́mọ́ni. Ọ̀sọ́mọ́ni. Oníṣìnà ni máà nìyí. Ó ti yé mi ẹ wá wo nǹkan bẹ́ẹ̀ ni níbi àwọn fẹ́ gun òbí sí ni òbí sì lálẹ́ òun bẹ̀ tààrà. Bí báwo. Ọ̀kàrẹ̀ sórí tọ́lọ́run fi ṣe tó yẹ pé ọkùnrin tí ń gbé káàkiri ni èyí máa kó àwọn obìnrin oríṣiríṣi wá sòtẹ́ẹ̀lì yín ohun tó ṣeré ìwọ wá fóònù rẹ kó wà ń lẹ̀ standby níjọ́ bá ti gbọ́mọ wá ya fọ́tò ṣe fídíò ẹ̀ kó wá mú kó dà á síyàwó tó bá ti dà á sí Ṣìkẹ́mi ni wọn bí dá obìnrin wo ní orí irú rẹ̀ tí náà rí ó dọ̀ kíá yóò máa kóró ojú náà rí yóò máa ru sọ́mọ ọkùnrin tí ń fẹ́ ni ìwọ wá wọlé bíi kọ̀ǹsólà ọmọ á kọ̀ǹsólà ẹ̀ ọmọ á tẹ̀rọ̀ pẹ̀tẹ̀ sínkùn bàbá tí ń ṣe ní báyìí ọmọ á gbé tọ̀dọ̀ tiẹ̀ wọlé yóò máa yìn sáàtì tiẹ̀ yóò máa yìn sọ́kàn rẹ̀ yóò máa mú tọ̀dọ̀ ti ọkùnrin yóò máa dìlí tiẹ̀ díẹ̀díẹ̀ lọ́ba tẹ́ ìwọ bá ra gàbú fẹ́ lọ́ba ra gàbó lójú bẹ́ẹ̀ lọ. But scope tó mú wáyé oṣù ọ̀pọ̀ máa work. Èmi kò sọ́gbọ́n tí ò sí nínú orí mi eré mi tó ń wò jàjàjàjàlá kónkóló yìí ọgbọ́n burúkú wà ń bẹ̀ Formula 1 tí mo gbà ní tó bá ti gbé wọlé bẹ̀ ni wọn bí dayọ̀ gbà tiẹ̀ yóò sọ tọmọkùnrin nílẹ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ fún scope tó mú wáyé tó bá fi lè work màá really appreciate it gan. má sọ tó bá fi lè work ó ti work ni ó pé bẹ́ẹ̀ mọ̀ sọ fún tó bá wà kọ̀ tí ọba tó wá work á tàn lo Formula 2. Kí ni Formula 2? má lọ bẹ́ẹ̀ ni já lo 1 yìí náà kọkànlẹ̀ ká lò dáadáa ìwọ ni ó ṣe dáadáa má lo fóònù tí ó blọ fóònù tó jẹ́ pé òun gangan original ni kọ́kọ́ ṣe ń jọ́ tó bá gbé dúdú wá tó ń ṣe ń jọ́ tó bá gbé pupa wá láàbò bẹ̀ tó bá ti láàbò bẹ̀ wọn bí dá iná rẹ̀ ó bàjẹ́ sọmọ ọkùnrin ní mọ́tọ́dẹ̀ ní tó bá ń pọ́n tó ń pọ́n gẹ̀gẹ̀ ni kò tóóró ọ̀rọ̀ obìnrin eléyìí ti wọlé náà ẹ̀yà má sọ tó bá gbà gbé mọ́tì ó fi dẹkóréètì òmìnlẹ̀ ọlọ́run ṣé lórí ọ̀rọ̀ obìnrin ẹni bá torí obìnrin kú ni òwò yẹ gba èèyàn ní ọkọjá lérí sáré rẹ̀ àti wípé tó bá jẹ́ pé lóòótọ́ tó lè ṣeun tí mo ní o ṣe yìí ṣé má tán eléyìí ti di tiẹ̀. nǹkan tó sọ yẹn kó bá work mo máa really appreciate it. wo ọ̀hà tí ọ̀pọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún má fọ̀ ṣé ni ìwọ wá gbogbo ọgbọ́n kò yẹ. ṣé mo kọ́ lórí burúkú pé mi ṣeré yẹn fún mi lówó ṣá. kò fún ẹ lówó. wàláì kò fún mi. kò ní sí lè fún ọ sí àná. kò fún mi ṣẹ́ mi. kò fẹ́ mi náà ní nǹkan kan. sọpọlọ. ajé ń gbọ́. wọ́n fẹ́ wa mẹ́rin lówó. and we are in this together. okay báyìí fẹ́ máa ṣe nìyẹn àbí. kò yí ọkọ lọ a bá wọn wí ni a stop. ó yẹn
Hey, come here. Ẹ wo bẹ́ẹ̀ ṣe fara yín lẹ́nu sẹ́. Kí ló ṣẹlẹ̀? Màá fi gbà tí n start sin kasi lọ́pọ̀lọ́ nísìnyí. Orí yẹn mọ̀ jà fún network. Kí ló ṣẹlẹ̀? I want to talk to you both. What's going on here? Àwa mẹ́rin la wà ní duty. Ó dà pé ẹ lójú tì. Ẹ wá gbowó wa tán. Ẹ wá kí ẹ. A kà ní o ìkà. Wo má ṣe ojú mímí kankan. That's what you want. Tó yẹ máa ṣe bí kinní, ìwọ olè, ìwọ ọ̀fọ́, báwo làwọn mẹ́rin ṣe máa wà on duty tó bá yẹ pé ẹ ní olè, ẹ dẹ̀ níwà gidi. Wọ́n ní ká pín owó, ẹ̀yin méjì, ẹ dẹ̀ dáwọ́ pín láàrin ara yín. Sọ́wọ́n lè kankan ní fèrè yìí di ọ̀kẹ́ òun ni jàgùdà. Ó kí wọ́n gángan ní àbí wọ́n lọ kóná sábẹ́. Ṣo ti rí pé nuisance ni ẹ? Àwọn tó wà ń lé àwọn ẹbí ẹ̀ ló wà ní. Ọ̀dẹ̀ làwọn tó wà ń lé ẹ̀. Gbé wọn débẹ̀. Mo ti gbé wọn débẹ̀. Ẹ wo tó bá ti di ọ̀rọ̀ owó mi kì í play. We ain't joking here. When it comes to man. Yes, èmi mo bá bàbá mo bọ́yà mo bẹ́ẹ̀ gbogbo àbúrò. Onígbò ń gbọ́ boyfriend yẹ kó ní ma mọ̀ délé. Àti break up. Ó ti fẹ́ fi bùkátà. Kí ló ṣe fún Ṣé kọ́kọ́ gbẹ́ wọn lé ṣe? Kí ló sọ lẹ́nu? Ìgbàgbọ́ fún wa lọ́wọ́ àdèjọ́ pin. Kí ló kó wa pẹ̀lẹ́ yìí? Ṣé tí máa dín ìyẹn lè tún sọ? Àwọn mẹ́rin wà on duty. Ṣé ọ̀gbọ́n ni? Gbé wọn débẹ̀ sẹ́. Bílẹ̀ wọn bẹ sọ di English ni. Oya, what's going on here? What do you want to say? Hi. Which time? Waste time. My house told you to talk. Waste time. So you collect money, you sell my house. I want to get What's time? By this time yesterday, it was running and dandy. In the time of the giving money, have you ever sent money for the group? Kò tiẹ̀ sí wàhálà. Kò tiẹ̀ sí wàhálà kó bá ti fún yín lówó next time. Ẹ lọ fi gbọ́ bùkátà. No. Presently, owó tó fún àwa ti pín. You guys have divided. Is it divided or divided? Ọgbẹ́ni èlò ìtọ́ correct. And win the bills. And win the bills. And win the bills. What's wrong with you? Fáwa náà lówó, àwọn máa dáná. Sọ fáìtò. This is crying. Ìdí lásán ló ní ju ọ lọ kọ́yàn tí. Ẹ̀rọ òkè ẹ̀rọ pé àwọn máa bá yín ṣe ni. Ẹ jẹ́ wà lẹ́nu sẹ́yìn fara yín lọ́wọ́ bí afọ́jú gàǹbarí. Ó lè sì kọ́ ọmọkùnrin ọ̀gá kó dáa tó báyìí tí òkú aṣọ rẹ̀ òórùn bí ẹni pé nu àgbọ̀n ní ká sọ́ọ̀sì. Pẹ̀lú gbogbo owó tó ń jí tó kò ráṣọ gidi rà. See me. I am straight. I am tall. I am neat. My clothes is not skewed like yours. Are you? What's going on here? Please tell me what's going on here. So there's òyìnbó jù mí lọ. Handsomeness ló kún fún ọlẹ̀. Kí ló kù? Fún ẹ. Fún ta ni handsomeness? Ṣé mi handsome? Orí ẹ̀ dàrú. Ìwọ kọ́ ni mò ń pariwo pé wọ́n ló fine jù. Owó kì í bí olórí burúkú. Ta ni ó kú handsomeness fún? Are you joking? Ìwọ gan mọ okó mi. So gbádùn. Ta ló kọ ẹ jẹ? Okó mi jẹ stop. Mo kọ ẹ jẹ àwọn ìlẹ̀ sọ fún ọ. Àwọn yẹn lẹ̀ yẹn ti lọ. Wait, kí lorúkọ bàbá pè mí sí rè iná? Àmọ́ kí ló kọ́ mi pẹ̀lú ẹbí ẹ̀ fílẹ̀. Ó ti sọ nílé tí mi ní kó máa ń pẹ́ àpèfẹ́ lorúkọ bàbá pè mí sí rè. Àpèfẹ́? Bẹ́ẹ̀ni. Tí wọ́n kọ́ mẹ́nu kó bẹ̀, máa wá orúkọ bàbá ẹ̀ létà. Wo tí kọ́sítọ́mà bá ti dé báyìí, àwa ni ká máa lọ bá wọn. Ìwọ àwa gbọ́ obìnrin gangan làwọn kọ́sọ́mà ń kó jẹ ìwọ ni wọ́n kó jẹ mi lè mẹ́wọ̀n fún jíjà òróró kíní tó máa ń tẹ̀sára àwọn lọ́fíńdà àṣẹlẹ̀ àwọn òróró gbàlà ó ń da lò. ìwà mu wálé ni. bọ́ọ̀lù àti fífi àkókò owó lé ni. ọlájọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ kí ni. òróró gbàlà náà lẹ máa fi ń dín dòdò àánú ẹ̀ ṣe mí. ìyẹlẹ jáde tán tí kọ́sọ́mà bá pé ọ lọ bá wọn bẹ́ẹ̀ gbogbo ìwọ náà kéré ikùn nìkan ni problem tó ní. àwọn ọmọ bọ̀dì sẹ́mù kan náà pé ìwọ náà sọ pé kú handsomeness fún mi èmi náà rán yún sadness ló ẹ wá ṣeré. You good? I won't be able to drop you. Pàdé mi ní báàsì mo ò lè pẹ́ kúrò. Babe, I don't like what you're doing. You're asking me to book a car. You can drop me off. You should know the vibe in the car now. Lẹ́nu tiẹ̀. Oh, no, Simba. It's okay. I know I should drop you. I've got other things to do. You know you're my baby. I'll do anything to make you happy. But mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn tí fẹ́ lọ bá ń dúró dè mí. Owó la fi ń wówó.
má yà bí tó fẹ́ yà má bọ̀ mí by straight má bọ̀ mí by straight. I've sent you money. Come here. Madam, this way. Yeah, when you get there, just flag a cab. You'll be. No, má yà bẹ̀ má bọ̀ direct ni o. Àwọn kéékèèké. Èmi àti bàbá ilé làbà jẹ́ gbé àbí kí n ju bàbá ẹ̀ lọ. Bọ̀ká bá parọ́, eré wà lọ́wọ́ ọmọ wọn yìí o. Àwọn ọmọ kéékèèké yìí. Okay. Mo ti gbọ́ màmá dúró dé. Oluwakemi, ó dé gbọ́n nǹkan tí mò ń bẹ sọ. At least ilé ayé ló bá mi. Kò sí bóbìnrin ṣe fẹ́ wà láyé yìí, ó gbọ́dọ̀ ládé lórí. Sister mi, times without number ni mo ti sọ fún yín pé mi ò ráyè fún ọkùnrin kankan lọ́wọ́ yìí. Ọkùnrin ò kí ń ṣe priority mi. Ṣé ti gbọ́? Gbogbo nǹkan tó ti fojú mi rí, ó ti tó for now. I need a break. Ṣé rí business mi tí mo rọra set up yẹn, ìyẹn gangan ló wà lórí ẹ̀mí mi o. Bó ṣe máa grow tó máa di ilé ńlá, òun ni mò ń lé káàkiri báyìí, kò ń ṣọ̀rọ̀ ọkùnrin. Oluwakemi, tẹ́ṣin bá dání, ẹṣin náà la máa gùn. Tọ́kọ bá kọ ni, ọkọ náà la máa fẹ́. Even tí mọ́tò bá gbáàyàn, mọ́tò náà máa fi gbé lọ sílé ìwòsàn. So kí wá ní nǹkan tó ń drag? Oluwakemi, bá ṣe sọ pé ìlú ilé tó ọkùnrin ò dá, ọkùnrin burúkú pọ̀. Àwọn tó dá náà ṣì wà. Ọkùnrin tó ṣì máa ṣèkẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀. Wọ́n ṣì pọ̀ ń ta. Ó dẹ̀ gbọ́ nǹkan tí mò ń bẹ̀ sọ, jọ́ nítorí Ọlọ́run ọkọ mi. Ó lè dálé ayé yìí ṣe. Business ló fẹ́ fi ṣe ọkọ? Business ló fẹ́ bímọ fún? Ó lè dálé ayé yìí ṣe ọkọ mi, ò dẹ̀ jọ. Ẹ wò, mo ti gbọ́ yín. Mo ti gbọ́ tiyín. Tọ́rọ̀ mi ò bá yé yín, tiyín ti yé mi. Tèmi dẹ̀ yé mi. Ẹ má worry. A sọ̀rọ̀ later, sister mi, ẹ má worry. Ó fẹ́ já mi dànù ni ẹ o. Ṣáàjọ gbọ́ ti tèmi. Èmi mọ̀ wípé bí ìlú ìṣe rí tó náà, ó sì máa rí títì ẹ̀. Ṣó ti gbọ́ ọkọ mi? Mo ti gbọ́. No wàhálà. Okay, kò sí wàhálà. Mo ti gbọ́ ẹ. Gbà mí lọ́wọ́ ìgbọ́n mi báyìí ẹ́. Ojoojúmọ́ ọkùnrin ìgbà wo ló máa lọ́kọ. Ṣọkọ níní wá já achievement rẹ̀. Èmi sì rè kí ló tó ń ṣe báyìí fún mi? Wọn kì í nífẹ̀ẹ́ èèyàn ni mo nífẹ̀ẹ́ ni. Pè mí sí rè wo jẹ́ kí n sọ fún ẹ. Kò sẹ́ni tó lè gbà kúnbú lọ́wọ́ ọmú wọn. Èmi mo ní ẹ, ìwọ dẹ̀ ló ní mí. Wo fara ẹ balẹ̀ kó dùnkùn pàjá kó mọ kó o péjọ ogun kan ń wó wèrè sàn gbogbo nǹkan tó ń sọ yẹn bá ń dáadáa sí ni rubbish ló ń bá mi sọ. Pè mí sí rè why you doing this to me? Ṣé bí mi àti ẹ ṣe bẹ̀rẹ̀ relationship wa lélẹ̀ ni? Pè mí sí rè. Má ní mi lára mo busy. Báwo fún mi kọ́ la tẹ? Ní kí ni? So gbogbo nǹkan tó fi fún mi latitude lélẹ̀. Àbájọ. Báwo fún mi jọ? Wọ́n sọ bẹ́ẹ̀ náà mo dẹ̀ bá bẹ́ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ mo bá bẹ́ẹ̀. Báwo fún mi jọ? Kó sì sàn. Màá bó ṣe rí. Tàbí sunjẹ tẹ́lẹ̀ tó tún fi epo para rubbish. Ó dẹ̀ ṣọ́ àpò òmù kankan. Mo mú omi kọ́kàn jàre, mo wà òkè. Ṣé mo dẹ́ pé mo kàn tiẹ̀ ṣe kúrò lé pé kí n má bàa máa ronú. Ìrònú kẹ́ ẹ̀, má ṣe rẹ léṣe pẹ̀lú ronú. Mo dẹ̀ ṣọ́ pé ọ̀rọ̀ bọ̀bọ̀ kò ní síre náà ló fẹ́ ṣe é léṣe. Come to think of it, ṣó ti pè rárá ṣá? Pẹ̀ta ni. Ṣé nítorí pé bí mo ṣe ń pè báyìí kò pí kọ́ mi, ẹni tí ò fún mi látẹ̀ńṣọ̀n, different excuses ló ń fún mi. Àti wípé the last time tí mo lọ sílé ẹ̀, ó dàgbò tí lẹ́nu tó ń tẹ̀lé mi. Mo rí picture obìnrin bẹ́ẹ̀ tó dẹ̀ strange sí mi. Lóòótọ́? Yeah. Àpè mi síre ojú ò fọ́, ojú ò dùn.
ta ló máa rí irú ẹ̀ tá a sọ pé òun ò rọ́mọ wo má gọra ẹ o ó ń bọ̀ wá báyìí ó lè má fẹ́ nìyẹn while away time but nǹkan kan wà advice kan wà tí mi lè fún ẹ ṣé o ò lẹ́nìkan tó lè pè kó bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ at least kò sí bí ọ̀ṣẹ́ lè ní wèrè lórí tó á lẹ́nìkan tó máa gbọ́rọ̀ sí lẹ́nu. well ó dẹ̀ wá rí yẹn sọ mo mọ university mate kan tí mo lè fi. good one. màá look into it. má look into it wá tètè mú àṣìṣe at least kí ló tiẹ̀ náà lè dùn. I hope so. ó ní smile sí mi kí ló tó ń ṣe báyìí náà. wọ́n fún mi lè jọ. wàá mú nǹkan sìn. no I'm okay for now. wàá mú nǹkan má ṣe bẹ́ẹ̀. barman. bẹ́ẹ̀ sí rẹ̀ adé èmi ni mo sọ pé mo fẹ́ rí ẹ pé ká ríra and it's because ó wà important. Fèyíkẹ́mi ló pè mí. Yes. Fèyí pè ẹ́. Yes. Fèyí fúnra ẹ̀ ló pè ẹ́. Ó dẹ̀ ṣàlàyé àwọn kankan fún mi. In fact at first nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ mo kàn wò pé ṣọ́rẹ́ mi wà at first ṣá. Gbọ̀ngbà tọ́mọ yẹn máa land tí mo farabalẹ̀ fún tó sọ̀rọ̀ tí mo gbọ́ àwọn nǹkan tó fẹ́ sọ ni mo rí wípé ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn ò lè ṣe ju nǹkan tọ́mọ yẹn sọ pé òun ti ṣe lọ. Ṣé èèyàn nífẹ̀ẹ́ èèyàn kó wá di ogun ni àbí kéèyàn wá sọ̀rọ̀ ẹ̀dẹ́rù ni? Ọmọ yẹn lòun máa pè ẹ́ ò ní gbé call òun wáì títí o kàn make ara ẹ unavailable ni pé kí ló ṣẹlẹ̀ all because ọmọ yìí nífẹ̀ẹ́ kí ló ṣe ẹ́ náà ọmọ gidi mélòó ló wà ń gbòòrò ọmọ gidi lọmọ yìí náà kò sẹ́ni tó jẹ́ kí n gbàdúrà pé kọ́lọ́hún mú òun kó mú òun pàdé ọmọ alálùbáríkà ọmọ gidi tó jẹ́ pé òun máa fẹ́ sílé tó bá máa mú nǹkan rere wá fóun tó bá máa wà pẹ̀lẹ́ tó bá máa jẹ́ kí inú òun dùn irú ọmọ bẹ́ẹ̀ òun ni Fèyíkẹ́mi òun ló wá ń ṣe báṣubàṣu ló ń ṣe bó ṣe wọ́n yẹn kí ni problem ẹ̀ náà kí ló ṣe é mo sọ fún mo ní kó má wọlé pé má bẹ́ẹ̀ sọ̀rọ̀ because mo mọ̀ pé nǹkan tó ń ṣe yìí ó wrong ó lè má fọ́bìnrin ṣakọ bẹ́ẹ̀ yẹn náà tọ́mọ yẹn bá fi lè bọ́ mọ́ ẹ lọ́wọ́ pèmí sí rè tọ́mọ yẹn bá fi lè bọ́ mọ́ ẹ lọ́wọ́ wàá ní mi ṣe ẹ wàá pẹ́ kó tó rí mi o. Adé ṣo fẹ́ gbóòótọ́ rẹ̀ ń gbọ́ ẹ̀. èmi àti Fèyí a lè fẹ́ra wa èmi àti Fèyí a lè fẹ́ra wa of course ok wọ́n náà wò mí ibo ni mo ti ń ṣe èló ló ń fún mi àsálárì níbi tí mo ti ń ṣe barman tí ó pé every time ní Fèyí máa ń béèrè owó lọ́wọ́ mi ok ìwọ náà wò tí kò bá ṣe pé mi àti àjọ dàgbà àjọ ṣe kékeré gbogbo tòkè tilẹ̀ tí mò ń wọ̀ yìí online ni náà ṣé ok iye tó ń fún mi as barman ni mo fi ra ọgbẹ́lẹ̀ èló ló ń fún mi tó yẹ pé ọmọ kan ló tún máa gba gbogbo owó tí mò ń ṣiṣẹ́ fún èmi àti Fèyí à ní kankan together a lè fẹ́ra wa I'm just telling you this because you are my friend. ṣe ó normal kóbìnrin bíi lọkùnrin ó normal in fact ọ̀rẹ́ sọ̀rẹ́ gan bíìlì ara wọn ọ̀rẹ́bìnrin èèyàn lè bíìlì èèyàn as ọ̀rẹ́ ká má wá sọ àwọn méjì tó ń fẹ́ra wọn pé ìyàwó ẹni tó ti mọ̀ pé ókè o gẹ́ yìí ó lọ́ọ̀fẹ́ o ó nífẹ̀ẹ́ o kẹ́ fẹ́ra yín nìkan ló kù ká má wá sọ ọ̀rọ̀ èèyàn báyẹn kí ló wà ń bẹ̀ tó bá mọ̀ pé ò ní lọ́wọ́ at that moment ìwọ ló máa mọ bó ṣe máa calm ẹ̀ down tó máa scope ẹ̀ tó máa fi wọ́n náà tú sí lórí táyẹ̀ máa fi balẹ̀ pé okay for now kò sí but very soon ó máa wà tó máa pọ̀ jaburata tó máa ṣẹ́kù tó máa ṣe nǹkan tó bá fẹ́ kó ló máa mọ bó ṣe máa sọ kò ń ṣe pé kó máa make ara ẹ̀ unavailable láì ṣe Davido kí ló ṣe náà ìwọ ló mọ bó ṣe máa ṣọ̀rọ̀ ara ẹ̀ o. Adé ẹ̀mí ló mú pè ẹ́ ṣo fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ kí bá máa fún Fèyí lówó ní gbogbo ìgbà kì í ṣe ibi tí mo ti ń ṣe presently wo jẹ́ ká fi ọ̀rọ̀ Fèyí jẹ́ ká fi lẹ́sẹ̀ gbẹ̀ kan àwọn CV mi tí mo ní kó bá mi submit sọ́fíìsì yín báwo dẹ̀ ni. ọ̀rọ̀ mi ò ní ìtumọ̀. wo jẹ́ ká sọ nǹkan tó wà important. kò wà important. ọ̀rọ̀ Fèyí kò wà important ọ̀rọ̀ CV mi tó bá mi submit yẹn ló wà important ok ṣé ibi tí mo ti ń ṣe yẹn ṣó pè wọ àsọ̀rẹ́ mi. ọ̀dà mo ti gbọ́ ẹ̀. no ṣó pè wọ. mo ti gbọ́. ọba ní òkè bò lọ́rẹ̀ tí ń jẹ́ kó ní ẹ̀ ó ń ṣe as barman. mo ti gbọ́ ó ń ṣe as barman. mo fẹ́ kí mi náà ní mọ́tò bòye ní mọ́tò. a ní mo ti gbọ́ sẹ́ mo ti gbọ́ ẹ̀ ìwọ má wọrí màá pè ẹ́ létà ó lè má lọ. mo ti gbọ́ ó dà mo ti gbọ́. ok ọ̀rẹ́ mi a máa sọ létà ó tẹ ọ̀rọ̀ láti ṣe kùn ó dàbò ṣe. it's okay swallow. Fèyíkẹ́mi báwo ni wo mi ní parọ́ fún ẹ mo ti bá a sọ̀rọ̀ o
and òun náà dẹ̀ ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún mi. Àmọ́ nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé next time tí òun náà bá ti ń bá sọ̀rọ̀ báyìí kò máa calm pẹ̀lú ẹ̀ ṣó ti yẹ máa ṣe lágídí ṣó ti yẹ tó bá ṣàlàyé pé o need one or two things tó bá lóhun ò ní you can just be cool with him ṣó ti yẹ wá ní sùúrù fún títí tó máa fi ní o mọ̀ pé ọkùnrin ni inú ọkùnrin náà dẹ̀ ní dùn tí ẹni tó ń fẹ́ àbí tó nífẹ̀ẹ́ sí tó bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ó bá lè ṣe fún at that moment òun náà ní feel good so ó lè bọ́ sí kanra àbí kó dàbẹ̀ ní pé ó ń react bákan so ìwọ ni mo kàn máa rọ̀ ṣó ti yẹ so kò sí problem màá tún ṣì máa bá sọ̀rọ̀ náà ṣó ti yẹ bọ̀ mo kàn ní kí n jẹ́ kó mọ alpha sí ọ̀rọ̀ tá a sọ tì náà ni alright kò sí wàhálà lọ máa fún wa ṣe so take care alright bye. jọ kí ni ìtumọ̀ gbogbo ilé tó wá fún mi. fídíò máa nìyẹn ni. so. Ṣìkẹ́mi má ní time waster ni kò ní fi ṣe nǹkan kan ó kò ń waste time yẹn ni okay look at me single man ni mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ sílé ni. Mr. Promise mo ti sọ fún ẹ láìmọye ìgbà yìí pé mi ò ní interest nínú ọkùnrin kankan àti wọ́ àti man tó mú picture ẹ̀ wá yìí mi ò ní interest nínú ẹ̀yin méjèèjì in fact mi ò ní time fún ọkùnrin kankan ṣó ti yẹ so gbogbo eléyìí tó mú wá yìí kò kàn mí now I don't care. Owó Ṣìkẹ́mi máa tó ń sọ̀rọ̀ yìí everyday ló ń gbé different ladies wá sí ibi tí mo ti ń ṣiṣẹ́ everyday ló ń gbé obìnrin different obìnrin wá sí ibi tí mo ti ń ṣiṣẹ́ mo ò lè lajú mi lẹ̀ kọ́kùnrin kan máa kàn waste time ẹ̀. sì kò sọ́kùnrin kankan tó ń waste time because mi ò fún ọkùnrin kankan ní time mi ṣó ti yẹ kò bá gbé oríṣiríṣi obìnrin wá kó kúrò lóbìnrin kan kó tún bẹ̀rẹ̀ sí máa gbé ọkùnrin I really don't care okay so please just take your phone okay tó bá mọ̀ pé òun ní nǹkan kan tó wà important tó fẹ́ ṣe lénìí please excuse me. so gbogbo evidence mo fi wọ̀nyí kò move ẹ. nǹkan kan ò move me anything ò move me anybody ò move me ṣó ti yẹ I don't care about it. Sorry, talk of the devil. Bébí sí rẹ̀ gbà síbẹ̀ bébí sí rẹ̀ bébí àlàáfíà bébí sí rẹ̀ kí ló ń ṣe mí. Don't tell me you shop here. Things are here very very expensive. They're way beyond your pay grade. Kí ló ń ṣe ṣé wàá run errand mi ni ṣé òun ránṣẹ́ ni àbọ̀tún ṣe gókàdá. Oh very well. Hotel tí bá ti ṣe fàájì. He works as a barman there. And sometimes when my car is dirty, he does the cleaning too, and I'll just give him a stipend. Coffee showroom àjíjà ẹ̀. Ọmọ dáadáa ni o. Ọmọ dáadáa ni. Baby. Excuse me, sir. Please stop that. Please stop. Excuse me, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Chief, please, I don't like this. Mi like Sherry ẹ wò. Mo ti sọ fún yín láìmọye ìgbà pé mi ò lè fẹ́ yín. Mi ò lè fẹ́ yín, mi ò lè fẹ́ ọkùnrin kankan. So gbogbo eléyìí tẹ́ wá ń ṣe yìí, I don't like it. Please stop it. Baby, bẹ́yìn ọ̀bà rẹ̀ ni bá lọ máa dàbí ọ̀lẹ ni. Yeah, fine, you are enterprising. But shop ẹ̀ ló dàbí kúbíkù yìí. Let's spend money on you. It is our calling, our tradition. Wọ́n fi pè wá ní káwá tọ́jú obìnrin ká náwó fún obìnrin bàbá tí ẹ jèrè bọ̀ láti bẹ̀ kókó wá kókó ní ṣọ́ọ̀bù sí every nooks and cranny ní Lagos state kọ́ máa pẹ̀ lóṣù wọn ni pé ìyàwó ṣe kókó sáré níyàwó ìyàwó ṣe kókó sáré níyàwó you don't like it that way you will love it. ẹ stop pé ẹ mú gbóyò ni ẹ mọ nǹkan ẹ má bínú ẹ̀yin méjèèjì ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá mind bóyá ẹ lè excuse me because àwọn customer mi wọn ò ní pẹ́ dé ẹ jọ̀ọ́ tó rọrọ. kí ló ń jẹ́ ìméjèèjì what an insult tó bá fẹ́ excuse barman àbí gòkadà tó dúró ní kó máa lọ tó bá fẹ́ lọ you cannot say yóò lè kó mèmí àti ẹ̀ papọ̀ náà what an insult ìyẹn ló jẹ́ kí n wá bí jókòó sí tó bá ṣe tọ́nu witness box yẹn kó wá bá mi níbi tí mo wà. My baby. Wàá lágbára o. Bébì kí ló ń ṣẹlẹ̀? Àwọn akílódé. Nǹkan tó dá wọn dúró lọ́jọ́.
No problem. No problem. Ẹ má bínú. Kò sí wàhálà. No problem. Nǹkan wo pé táìmù ti ń lọ ni? Mo mọ. Ta ló ń pè mí yìí? Jọ hold on. Hello àbúrò báwo ni? Hello ẹ̀gbọ́n. Ẹ kú o, àìrí ni àbéèrè ẹni o. Ìwọ náà béèrè mi. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwa nìyẹn. Ṣé àlàáfíà ń gbogbo Canada wà? Àdúpẹ́. Sótútù ni ọ̀wá pọ̀ jù. Bó tútù bá wá pọ̀ tó fẹ́ daṣọ bò mí ni. Ìwọ náà kúkú ń béèrè èèyàn, èmi mo máa ń béèrè ẹ̀. Ta ni èpè yín? Ta ni èpè yín tó yẹ pé bẹ́ẹ̀ tí ń faṣẹ́ lọ́tàn lẹ́ẹ̀ máa faṣẹ́ lóṣì ẹ wá. A gbọ́dọ̀ mọ́ faṣẹ́ lọ́tún faṣẹ́ lóṣì iṣẹ́ lóògùn ṣẹ́. Àwọn ará Nàìjíríà sì ráyè pépè jẹ yín lọ. Ńgbà tẹ́ ẹ̀ bísí àìníṣẹ́ ẹ̀yin Nàìjíríà náà ni ó jẹ́ wọn jẹ́ kẹ́ ẹ máa pè mí gbogbo gbà tẹ́ ọ bá níṣẹ́ ni ò ní máa pè mí gbogbo gbà. Àwọn ẹbí mi ń kọ́ ń bẹ̀. Àlàáfíà la wà. Ẹ̀gbọ́n ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ òjì. Ok. Ó ní tí mo torí ẹ̀ gangan pè yín. Ẹ jẹ́ àgbọ̀. Kí ni star tọ̀sẹ̀ àbí kí lè ń pe kí ni wá. Starboy àbí kí ló pè é. Mi ò ṣáà láì gbogbo nǹkan báyìí ṣáà máa tún máa lọ dúró dọmọ yíbo yẹn ẹlẹ́ni ti dúró látàárọ̀. Èní kọ́ ló ti mọ̀ wá ara lé ẹ̀. Status. Mo rí ọmọ kan bẹ̀ tẹ́ kí pé kú ọjọ́ bí báyìí tó tọmọ náà ṣe ẹwà. Ọ̀rẹ́ ìyàwó mi bíi ni. Ọmọ wa wò pé bó ló ṣe jẹ́ sí ẹ bá ń bá sọ̀rọ̀ kẹ́ni kó jọ ohun tèmi ní ẹ kúkú ṣe fún mi látọ̀dọ̀ ìtẹ́ ẹ̀ ṣe kóun ó ṣe fún mi gẹ́gẹ́ bí obìnrin kó gbé mi wọ Canada. Ok. Òun òṣìṣẹ́ kágò ó sì ní kó gbé ọwọ́ Canada sọ́nà wọ́n ń kẹ́rù ni. Ó bá gbé mi wọ Canada kó mọ̀ pé lágbára Ọlọ́run ọba gbogbo owó tí bá ń pa òun nìkan ni ó máa jẹ òun ní ọba náà. Tó bá ti wá di pé èmi náà ti fẹsẹ̀ rinlẹ̀ dáadáa tán tí mo bá ti gbàwé èmi náà wá ṣe máa ka owó tèmi náà ṣe máa wá tọ́jú ẹ̀ lédè kúkúrú tí mo ń gbẹ̀dọ̀ sọ ni pé kì í ṣe pé mo fẹ́ yọ ọ̀jẹ̀ mo fẹ́ fẹ́ gangan ni kémi àti ọmọ afẹ́ra wa. Yọ jẹ ọfẹ jẹ tán pátápátá àbí. Ó gbé mi wá Canada ọ̀rẹ́ ń yé mi. abẹ̀rẹ̀ lọ́kọláya ní ṣòṣe kódà tó bá ti lẹ́ni tí ń fẹ́ tẹ́lẹ̀ gan kó yíwọ́ ẹ̀ dànù. Kó yíwọ́ ẹ̀ sí BRT àbí ẹ ti ń fẹ́ tẹ́lẹ̀ torí títí ẹ. Mi gbọ́ Ọlọ́run bá sì wá bá yín ṣe tó ẹ pọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ yín gangan ni bẹ́ẹ̀rù bá ń bà yín ẹ jẹ́ ń bá a sọ̀rọ̀. Kò sí lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ẹ̀rù ṣe wá bà mí ẹ̀rù ọgbọ́n bá wa lógun rí kò sí lẹ́gbẹ̀ẹ́ mi. Àmọ́ mo fẹ́ràn ọmọ ni. Ọ̀dà. Ẹ bá mi jíṣẹ́ ẹ gbọ́ èyí ni gangan lọ́jọ́ mi lógún jù. ń gbọ́ yín. Kí ló tó kù kí tó ní sórí máa gbọ́ ọmọ tó ń pariwo pé o fẹ́ fẹ́ yìí o ò lè dẹ́rù ọmọ ìgbé o ò lè dágbé ọmọ ìjú ẹ lọ gbogbo ọ̀nà. Bọ̀dẹ̀ má sọ bẹ́ẹ̀ ni ó jẹ kí ni ń gbé tí ó ti ń gbin ẹ dákun ọ̀pọ̀ jù mí lọ ṣé wọ́n dòkúta mẹ́rù tiẹ̀ ni wọ́n bá dòkúta mẹ́rù tiẹ̀ gan-an á kó jígà tí wọ́n fi ń fọ́ kúárí lọ́wọ́ á fọ́. Ó dáa mo ti gbọ́. Ẹ wo bó bá tiẹ̀ rí tẹ wa yìí gan-an yóò ju tẹlòmíì tí bá ń fẹ́ lẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín. Ó dáa. Mo mọ ara lé mi kò yẹ kó máa dùn ẹ kò yẹ kọ́rọ̀ ẹjọ́ ẹ lójúmọ́ ó ṣàmọ̀ pé kò láìkì ẹni tàlàyé ń fẹ́ kò láìkì máa yẹn ó máa ń sọ fún ẹ pé òun kò máa yẹn jẹ nǹkan tó yẹ ń ṣe gbogbo nǹkan tó ṣe mí kò ń wọnú lélẹ̀ kan ni. Lóhun tí ò sí nílé ọkọ. Ìwà wèrè pọ̀ lórí ọmọ yẹn ó ní bàbá bá ń gbé sí ni. Tóun náà bá rẹ ẹyọ kan ṣé kò ní í bẹ́ẹ̀ mọ́. Má dá lóúnjẹ ara ẹlẹ́lẹ́yà. Wo ọmọ tó ṣẹlẹ̀ mo bísí báyìí mo fẹ́ ṣe nǹkan màá wá pè ẹ́ padà só ti yé màá pè ẹ́. Ẹ fẹ́ ṣe nǹkan ọ̀dà ẹ sáà jíṣẹ́ ilé tí mo kọ́kọ́ sọ fún mi lọ ṣe pàtàkì ẹ bá máa fún mi. Mo ti gbọ́ màá jíṣẹ́ mo ti gbọ́ ó dáa all right wàhálà ẹ̀ pọ̀ ọ̀rọ̀ orí ẹ̀ ni ló ń sọ. Òun wá lè dẹ́rù ẹ̀. N kò yé mi tí mo sọ fún ni yẹn ṣáà ní dandan òun fẹ́ gbé. Alábọ̀dá ìpọ̀. Wà ó kí la fi sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ sí báyìí. N ò lè dáhùn torí Ọlọ́run èmi ò láìkí orúkọ báyìí o. Gbogbo yẹn ò rí orí bí yí síjà rẹ mọ̀ pé ó ń gbá lórí ọmọ yẹn. Friendship mi ọ̀rẹ́ mi o you look super dope ẹrẹsẹ ẹ kú tọ́jú sá. Okoro dà. O ṣàmọ́. Mi ò láìkí orúkọ báyìí.
Àìwọ́ ló ń ṣe pátí náà, àìwọ́ ló ń ṣe birthday lé. Ó fẹ́ múra tán ni ó ń wọ pátá lọ́wọ́. Since now, you just keep us waiting. Ẹ jẹ́ ká lọ, ẹ jẹ́ ká lọ. Jálọ. Àbúrò mi yẹn sì ń béèrè ẹ o. Ó dáa. Okay o. Ọ̀rẹ́, bí gbogbo nǹkan ṣe ń lọ yìí, practically I can't do anything because scope tó ní kí n lò mo ti lò, situation tó ń worst sí ni mi ò mọ nǹkan tí mo tún máa ṣe lórí Ṣìkẹ́mi àbí torí mo ò lówó lọ́wọ́ lọ́mọdé yóò ṣe nífẹ̀ẹ́ mi ni. Àbí ìwọ náà máa gbọ́rọ̀ tó sọ ò lówó lọ́wọ́ èyí ni gan lásán tó torí ìwọ ọmọ pé owó lobìnrin mọ̀ ni. But tí mo bá lówó lè ní n máa lówó lọ́la. Obìnrin ò fowó ọ̀la owó ìní ni wọ́n fẹ́ ọ̀la lè pẹ́ jù ìwọ náà gbọ́n tí bíbélì sọ ni ọ̀la lè pẹ́ jù má fi gbàlẹ̀ dọ́là lára ọgbọ́n ẹ ti pé ṣé fọ́múlà 1 tèmi kíní burúkú yìí ni kò lò tó lò. Mo lò náà. Kí ló wá dé tí ò ṣiṣẹ́. Kò ṣiṣẹ́ ṣé bó torí ẹni mo yí padà wá báyẹn sí pé kò yé iṣẹ́. Kò work. Kò work. Àbíkú màá fẹ́ sọ lóògùn mi dèké o lémi tó yẹ pé gbogbo ọpọlọ mi báyìí ọgbọ́n ọ̀rọ̀ ọgbọ́n olè ọgbọ́n èké ló wà ń bẹ̀ tó yẹ pé tí n bá gbé fọ́múlà lẹ̀ fún yẹn báyìí jẹ́ ni tó bá ń gbọ́ gbà kọ́ jẹ́ èmi táwọn èèyàn ní kí n fún àwọn nẹ́mbà láì ṣe wèrè tí màá gàn pé nẹ́mbà kan lérí tí wọ́n bá sì táyọ̀ wà bẹ́ẹ̀ mo sọ fún ọ kódà n tá a bá fi ọba jẹ ọ̀tọ̀ ní bá a ti lè ṣe n tá a ṣe lélẹ̀ n tá a ṣe lélẹ̀ n tá a ṣe lélẹ̀ kí la máa ṣe. n tá a ṣe lélẹ̀ ṣé lóòótọ́ o nífẹ̀ẹ́ ọmọbìnrin tá à ń sọ. irú question wo ló tún béèrè lọ́wọ́ mi yìí náà ṣé kí n bá parọ́ fún gbogbo èèyàn ṣé máa parọ́ fún ọ̀rẹ́ mi ni mo nífẹ̀ẹ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mi rè ṣé ọ̀fẹ́ fẹ́ lé ní àbọ̀kàn fẹ́ ṣàjẹ́ kò gbójú. question tó dẹ̀ ń béèrè lọ́wọ́ mi dẹ̀ ń dùn mí ṣá mo fẹ́ fẹ́ sílé ni mo fẹ́ fẹ́ sílé gangan ni. mo fẹ́ fẹ́ sílé. ẹ nà ó. kì í ṣe pé ọkàn yìí ọjẹ ọ wá àbádọ́ rẹ̀. mo fẹ́ fẹ́ sílé ni. mo fẹ́ fẹ́ lé ni. ẹ nà ó. ó ti fẹ́ ọ ẹ ti fẹ́ra yín. gbogbo ìgbà ló máa ń fẹnu sọ pé ó ti fẹ́ mi first kò tó fún mi ò work ó tún sọ pé ó ti fẹ́ mi báwo lè fẹ́ mi òkè kí la fẹ́ ṣe. má jiyàn láfàwọ́ dá ìwọ sọ fáwọn tó wà ń bá yàn ní pé kí wọ́n fún mi ní ìgò kan sí kí n fìdí ẹ̀ tẹ̀lẹ̀ lọ́ba bẹ́ẹ̀. God gbogbo nǹkan tí ẹ ò mọ̀jọ́ tí lọ ọtí ní gbogbo ìgbà ìtorí ẹ̀ ló yẹn fi mí lọ́kàn balẹ̀ kọ́ mú another bottle wa kọ́ mú another bottle wa. wo ọtí ní máa mẹ́mi reason tó bá fi gòkè lé ní ìsìn o ti fẹ́ mọ sọ bẹ́ẹ̀ fún tó o bá wá fẹ́ tó o bá fẹ́ pa mí. oṣù ọ. bẹ́ẹ̀ mọ sọ fẹ́ tó o bá fẹ́ kí n má jẹ èèyàn. oṣù ọ. tó o bá fẹ́ kí mẹ́wàá ó ṣe mí. mo fẹ́ believe ẹ wọ́n bọ̀dù tó fẹ́ gbà ló jẹ́ kó máa sọ̀rọ̀ ló fi mí lọ́kàn balẹ̀ ẹ̀jẹ̀ tiẹ̀ kọ́kọ́ gbà ná. bá. ṣé bèbí yóò sí ilé ni àdèjọ́ lápọ̀ìntmẹ́ǹt tí wọ́n jáde láì sọ fún mi ni. irú wàhálà wọ̀ lélẹ̀. ọmọdé má kó bá mi náà olúbo ló wà báyìí. níbo wá ni bèbí yìí lọ báyìí àdèjọ ní date àjọ ní appointment náà láì ṣe pé mò ń sọ fún pé mò ń bọ̀. ilẹ̀kùn wà títí. irú wàhálà ò lélẹ̀ báyìí. irú wàhálà ò lélẹ̀ báyìí tó rọ̀ lọ́wọ́.
bó wà ní Ṣìkẹ́mi gbé fóònù sí báyìí tí mo dẹ̀ ti ń pè é. Gbé fóònù náà. Yóò sì wọ́n máa pè wọ́n tẹ̀ gbé fóònù. Hello Ṣìkẹ́mi, báwo ni? Báwo ló ń ṣe báyìí? Mo ti wà nílé ẹ̀. Ó dẹ̀ mọ̀ pé an appointment. Láti ṣe pé mo sọ fún ẹ pé mo ń bọ̀ nílé ẹ lẹ́ni. Ó dá níbo ló wà? No. Across ẹ jẹ́ kí wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Jẹ́ kí wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ìdẹ́bí kò jìnnà sílé ẹ̀. Màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má wọ̀rí. Mo ti ń bọ̀ nsìn. Kí ló ń ṣe ọmọdé? Kí ló ń ṣe bèbí báyìí? Ẹ ló yá, níbo ló wà? Pèmí sẹ́rẹ̀ mo ti wà lácross, níbo ló wà? Èmi náà ṣe ń jáde kúrò ní estate ẹ báyìí ni. Níbo ló wà? Ó wà lẹ́gbẹ̀ẹ́ títì náà, mi ò rí ẹ o. Múlẹ̀! Ẹ gbà mí o! Dókítà ń bọ̀ wá rí i. Dókítà kọ́ ni mo béèrè, ọkọ mi kọ́ ọkọ mi tẹ́ gbé wọnú bẹ̀yẹ ọkọ mi dà. Ẹ sọ̀rọ̀. Madam, calm down. Àwọn ẹ̀jẹ̀ Dókítà ń bọ̀ wá. Àní mi ò fẹ́ dókítà, mi ò ní business pẹ̀lú dókítà. Ọkọ mi ni mo béèrè, ọkọ mi tẹ́ gbé wọnú bẹ̀yẹ. Wọ́n ni mo ẹ kọ́ sọ pé kí n ní. Calm down. Ẹ kò máa gbàdúrà. Ẹ calm down. Ẹ kò calm down. Okay, ẹjọ́ ẹ̀ mo fẹ́ kọ́rọ̀ wá kó lọ gbéra wá sí. Ṣé mo fẹ́ ní kí n calm down? Ṣé ti yé? Bẹ́ẹ̀ni sọ pé kí n calm down yẹn. Ẹ sọ bí ìgbà tẹ fẹ́ fún mi níròyìn àyè. Mo ti wá calm down báyìí. Àní mo ti calm down. Sorry, madam. Ẹ̀yin ni mo ti wá látàárọ̀. Ọkọ mi tẹ gbọ́ wọn níbẹ̀ yẹn. Ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kárí rẹ̀ lọ. Kárí ra bọ̀. Ẹ padà wá bí bàjí. Kí ló dé ká lè ríra wá bí kí ló dé lẹ́wọ́ wọ́n mi? Ẹni sọ̀rọ̀. Calm down. A ní ọkọ mi dà ẹ kọ sọ. Ẹ má sọ fún mi pé kí n calm down. Kí n calm down lọ́nà àwọn nọ́ọ̀sì yìí ló ń ṣe lọ. Ẹ ń lọ fáńdò mi náà. Ọkọ mi dà. Ẹ jẹ́ kárí rẹ̀ lọ. Nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yín náà ni ẹ jẹ́ kárí rẹ̀ lọ. Ọ́fíìsì yẹn ti nọ sẹ́jú. Kò ní ẹ jẹ́ àgbéra lọ́fíìsì. Dókítà. Dókítà. Ẹ wo mi ò lè jókòó ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí pèmí sí rẹ̀? Òun dà. Pèmí sí rẹ̀ dà. Ẹ ní sọ̀rọ̀ máa. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé by the time tẹ máa fi gbé wọn débi bá wọn ti lose a lot of blood. Mo dáhùn. So ẹ dẹ̀ mọ̀ pé àwa dókítà máa ń gbìyànjú agbára wa. Ọlọ́run ló ní ìwòsàn lọ́dọ̀. So kí ni nǹkan tó ṣẹlẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Condition wo ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí? Calm down. Don't tell me to calm down. Don't tell me to calm down. All right, I'm sorry. I'm sorry. So nǹkan tó ṣẹlẹ̀ ni wípé we tried our best but we lost him. What? I'm sorry. What? We lost him. You did what? You lost him? No, that is not possible. Yeah, possible now. No, don't tell me that. Impossible. How can you tell me that? No, excuse me. No. I cannot accept that from you. What are you saying? I understand how you feel. Shaget, I understand you very well, but you need to calm down. No, I am not coming down. I'm not coming down, okay? Do you know what? Just take me to him. I need to see him. Right now. I need to see him. Where is he? You will see. I want to see him now. I want to see him now. Where is he? Take me to him. We will do that. Take me to him. All right, okay. Hey, madam. Take me to him. Madam, calm down. I said take me to him. Just let's go. There, madam. So, I want to leave. Ọkọ tèmi. Kí ló dé tẹ́ wá daṣọ bò lójú? Nǹkan tí mò ń try to explain fún yín nìyẹn nínú ọ́fíìsì. Pé abuse. Stop ẹ̀ sọ ń ṣẹ́pẹ̀ fún yín ní dọ́kọ̀. Mo ní káyé sọ yín pé lose wọn mọ́. Stop saying that. My husband is not dead. He's not dead. What are you saying? Madam, this man right. Ẹ wá. Ṣé kó lórí burúkú ni? Ẹ̀yin sọ fún mi pé ọkọ mi ti kú. Ìwọ náà ní ìṣe báwọn náà lájọ ń wò yìí ń bí báyìí àwọn làwọn méjèèjì ń wò ń bí báyìí náà. Ṣé ọkọ mi tí mo bá sọ̀rọ̀ sí tí mo pè tó dẹ̀ dá mi lò lẹ́yìn sọ pé ó ti kú? So tó bá jẹ́ pé mi ò insist láti tẹ̀lé yín wá sí rẹ̀
bẹ́ẹ̀ ṣe máa sọ fún mi nìyẹn pé ọkọ mi ti kú tẹ̀jẹ̀ máa lọ sí lóye ṣé wọ́n ṣẹ́pẹ̀ fún yín ṣé wọ́n rọ yín sí mi for crying out loud. Madam, mo understand. I get the trauma. Mo understand bó ṣe máa ń possible kẹ́ máa feel bad, but you just have to accept the reality. So we tried our best, but we lost him. Ẹ máa gbèpè tẹ́ bá sọ wípé we lost him one more time ọ̀rá ló máa pa yín. Kí ló ẹgbẹ́ sọ mo ti mọ̀rú yín oyún lẹ̀ ṣẹ́ tẹ́lẹ̀ àbí ẹ̀kọ́ máa jígà lẹ́ máa fi yọ oyún fáwọn èèyàn àbí ẹgbẹ́nu sọ ìpẹ̀lú kun yín tó dàbí inú ẹlẹ́dẹ̀ ẹ gbẹ́ ní tì ẹ wọ́n rí bó ṣe dàbí àgbọ̀mùrè fún ẹ gbọ́ mọ̀ sọ nǹkan kò sí kankan ẹ mọ̀ kan mo ń gbé ọkọ mi lọlé yes mi ò lè jẹ́ kẹ́ wá bàtí mi jẹ́ mo ń gbé kúrò ní bíbà màá lọ máa treat nǹkan mi nílé. Madam ẹ ní sọ̀rọ̀ madam ṣé tí o wípé wà ókè ṣá. ẹ̀yin lẹ wà ókè. ṣé tí o wípé wà ókè I am telling you as a medical doctor that this man is normal. You will be normal. You will be normal in Jesus' name. You will die in Jesus' name. You will be the one to be dead in Jesus' name. In fact, you are dying right now. You are dying. You will die. You will die. What's the problem? Claim it. Okay, hold on. Claim it. You will die. Hello. Tẹ́ bá sọ wípé ẹ fẹ́ gbé máa kúrò bíbá mi ò ní problem. But ẹ máa láti tọwọ́ bọ̀wé wípé ẹ̀yin lẹ gbé body dead man kúrò ní hospital yìí. Stop calling my husband a dead man. This man is dead. He's not dead. He's not dead. He's alive. Baby, bàbá mi sọ fún màá yìí pé you are not dead. Ṣé bí wọn ló bá mi sọ̀rọ̀ náà? Ṣé ẹ̀gbọ́n bó ṣe ń bá mi sọ̀rọ̀ látàárọ̀ ni? Madam, you need to calm down. Are you deaf? You are losing it. Are you deaf? You are losing it. Answer me, are you deaf? You are losing it. I don't need to ask you, you are deaf. Madam, you are just calm you are a down. deaf doctor. Ẹnikẹ́ni bá mi pé nọ́ọ̀sì kankan bá mi ṣe káàmù. Ọkọ mi. This man is dead. Sorry, ma. Ayé fẹ́ bàjẹ́ ṣá pẹ̀lú this man is dead, this man is dead, tẹ́ pa mi. Pẹ̀lú orí yín tó bọ́ ọ̀gùn bí ọ̀nà Ìbàdàn ẹ̀. Ọkọ mi, ilẹ̀. Ọlọ́run mo máa dúpẹ́ ọ tí mo tètè débí báyìí. Baby, can you imagine? Imagine hospital jákujàku tá a gbé wá. Tó bá jẹ́ mọ̀ kó ṣì tán ṣe mí báyìí lẹ́ra ní rọ́ọ̀ṣẹ́ wá sí báyìí náà. Dókítà olórí burúkú yẹn ó dẹ̀ ń sọ fún mi pé he's dead. Ṣé bí wọn ló ń bá mi sọ̀rọ̀? You are not dead. You will not die in Jesus' name. Ogún ọdún ọgbọ̀n ọdún báyìí gbọ́yin òkè gbọ́yin ni ẹni tó bá sọ ipò ó máa kú báyìí onítàn ló máa ṣáájú ẹ kú lágbára Ọlọ́run. Ó mọ̀ nǹkan máa mú bẹ́ẹ̀ kúrò lọ́sítù yẹn. Yes, we are going home. I will take care of you. Don't worry. Máa take care dáadáa. Gbogbo nǹkan tó ń lò yẹn gbogbo ẹ̀ kò sí paparazzi kankan bẹ́ẹ̀ ṣó ti yẹ. Máa tọ́jú ẹ̀ dáadáa. À ń lọ lélẹ̀ ìsìn. Ká fi ẹlẹ́ bíbá yìí. Kí máa yẹ má ti sáré gbé lọ. Ojú àìkú tó ní pé mo padà rẹ̀. Because that man, he looks desperate. Mi ò mọ̀ bóyá wọ́n ṣe ritual hospital ni wọ́n kọ̀ ṣáà wò pé kọ́ máa wá àwọn patient tó lè rì mọ́lẹ̀ lóye. Tí bá ní kí n sáré wá káàbù lọ nísìn kí n tó dé kó má ti gbé ẹsìn. Wí kí mo fẹ́ ṣe báyìí. What do I do now, baby? Just hold on, okay? Tó bá ti sọ pé wọ́n fẹ́ gbé ẹ kúrò mi bẹ̀, insist that you no follow them, okay? Or you tell them to wait till I come back. Pé tó bá rí ìyàwó ẹ̀ ò ní kúrò mi bẹ̀. Do you understand? So, don't check anybody for a call. Let me go and get a cab. We'll be back. Báwo madam? Kí ló tún ṣẹlẹ̀? Ẹ jẹ́ àlọ́. Kí ló ṣẹlẹ̀ báwo ṣe kẹta jọ sọ nílé? Kí la jọ sọ? Ok, ẹni pé ara ọkọ yín ò yá pé kí n máa bá yín gbé wọn lọlé. Nǹkan tẹ́ sọ fún mi nìyẹn. Nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn. Ààrẹ ò yá òun lẹ rí nínú wọ́ọ̀dù yẹn. Kẹ̀dẹ̀ bá mi gbé lọlé kẹgbà méjì lọlé. Ẹ sọ pé òkú ni mo wá gbé. Òkú bíi ti báwo? Ọkọ mi ò ń ṣòkú alààyè ni. Kò kú o. Ẹni tẹ́ rí lórí bẹ́ẹ̀dì yẹn. Tí mo rí lórí bẹ́ẹ̀dì yẹn. Kò kú. Wọ́n kú náà alààyè ni. Kí ló ṣẹlẹ̀? Ìjọ ṣojú ń du gbogbo àwọn èèyàn ni. Gbogbo èèyàn lè sọ pé ṣé ò ṣe gìrìṣà ẹ má kọlù mí o. Má dákún tara ni. Ẹ wo ẹjọ́ torí Ọlọ́run. Mi ò mọ nǹkan tó ń ṣe everybody. Ó dàbí ẹni pé orí everybody ti dàrú. I don't understand what is going on. Àti doctor àti nurse wọ́n dẹ̀ ń pariwo òkú lọkọ mi ẹ̀yin náà today ṣẹ̀dẹ̀ tó sọ pé òkú lọkọ mi òkú náà láàyè ni. Ok, ẹ mọ nǹkan àti kò fẹ́ yé mi mọ́ o nǹkan tó bá ṣe ni tí mo rí yẹn tá a jọ lọ ń sìn madam má yẹ kí n parọ́ fún yín o wọ́n ti kú. Ẹ stop ẹ jàre máa ṣe ìjẹ̀bọ yín lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ àlọ́ ká lọ gbé wọn jàre. Ẹ má bínú ma ẹ má bínú ká ní pé ìyẹn la ti jọ sọ tẹ́lẹ̀ ni mi bá ní kí n gbé ká gbé ambulance wa gbogbo àti òtí sọ̀rọ̀ ambulance mọ́ ẹ má bínú nevertheless kò sí nǹkan tí àwa náà lè gbé
ṣe understand but payment ti change ṣe understand ti change ìgbà tí mo boss ẹ sọ pé fún mi ní 60,000 instinct ìgbà tí mo débẹ̀ glue kan tí mo rí yẹn ok èló lẹ wá fẹ́ gbà. ẹ fi 40 sí kò jẹ́ 100. 100. 100. bẹ́ẹ̀ni. ẹ jọ ṣọ́ọ̀kù lẹ fẹ́ gbé ni. tí mo sọ náà nìyẹn sorry. ẹgbẹ́nu sọ̀rọ̀ jàre nǹkan tí mò ń sọ yìí pé ṣé òkú lẹni tẹ fẹ́ gbé lẹni tẹ fẹ́ gbé yóò ń ṣòfò àlàyé ni kí ló dé tẹ wá fẹ́ gba 100,000. nǹkan tí mo lè gbà ní. ọ̀dà kò sí wàhálà ẹ wo owó kọ́ ni problem 100,000 àbí ẹ má wọrí màá fún yín. ok ó ti lọ. màá fún yín. ó ti but mi ò fẹ́ kẹ́ máa pe ọkọ mi ní òkú mọ́ kó kí n ṣe òkú àlàyé ni. tí ẹ̀yàn òkú tí mo bá ní orí bẹ́ẹ̀dì sí yẹn ni mi mọ̀ pé àwọn lẹ́ ń sọ bí mo ṣe wọlé báyìí wọ́n kàn náwó sí mi ni mo ní ní mo ó tún rẹ́rìn mo ní. wọ́n rẹ́rìn sí mi. wọ́n rẹ́rìn sí mi. akékeré wọ́n sọ. ẹ má bínú mi mọ. ẹ̀jẹ̀ wọ́n sọ yín pé ó ti kú èèyàn tẹ́ ẹjọ́. wọ́n rẹ́rìn sí eyín wọn funfun ẹ̀gbọ́n yẹn fà. ẹjọ́ torí Ọlọ́run. ó yá ẹ̀yà ìjà lẹ́jà. ẹjọ́ má jẹ́ kí nǹkan kan ṣe. kò sí kankan tó máa ṣe wọn. wọ́n rẹ́rìn eyín. kágbọ́n má lọ kọ́ sí. ó mà ṣe wọn. pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ bíbí alákòóbá mà làwọn doctors yìí o ṣó fẹ́ kó tí wọ́n bá mi ni wọ́n lè sọ yìí pé ọkọ mi ti kú láì tí kú tí ó bá ṣe pé mo ti wèrè bọ́lẹ̀ ní hospital yẹn ni bọ́ọ̀ bá ṣe sọ yìí pé ọkọ mi ti kú nìyẹn ṣé bí èèyàn ṣe máa ń kú nìyẹn ni níjọ̀wọ́ síjọ̀wọ́ nítorí pé èèyàn rọra ní minor injury ẹ wá sọ yìí pé ó ti kú ẹ tí ẹ check ẹ ṣe test kankan fún un báwo pípé yẹn bó ṣe máa ń ṣèrànù nìyẹn tọkọ máa bá ayé aláyé jẹ́ tó máa lọ announce fún àwọn ẹlòmíín yìí pé èèyàn wọn ti kú tẹ́niyàn ò dẹ̀ tí ì kú wọ́n dẹ̀ ń pariwo ó ti kú ó ti kú ó ti kú ọkọ yín ti kú ó ti kú ó ti kú ó ti kú ó ti kú ok tó bá ti kú báwo ló ṣe máa wà mí báyìí pẹ̀lú mi báwo ló ṣe máa wà mí pẹ̀lú mi náà ó lè sí mí báyìí pẹ̀lú mi mo dẹ̀ ń bá wọn sọ wọn dẹ̀ fẹ́ reason pẹ̀lú mi I don't understand wo ọkọ mi aburú ò ní ṣẹlẹ̀ sí ẹ o ìwọ kì yóò kú ikú kíkú kan bí kò ń ṣe yíyẹ lágbára Ọlọ́run ò ní kú ẹni tó bá sọ pé kò kú báyìí ó máa nìṣó lọ́rùn díẹ̀ ni omi gbóná lọ́lọ́run máa bá mi fi pa aburú kò ní ṣẹlẹ̀ sí ẹ mi ò ní wá ẹtì mi ò ní gbọ́kú ẹ mi ò ní fojú sunkún ẹ lágbára Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run ẹ wò rè náà ẹ kú gbogbo ẹ ṣé bóun ló wà ókè yìí look at you kò sí nǹkan kan tó ṣe kò sápá kankan lára ẹ wọ́n lè sọ pé wọ́n ti ń lásídẹ̀ẹ̀tì ó ti kú wọ́n lè tẹnu mọ́ ó ti kú wọ́n ti sọ pé ó ti kú yẹn orí mi fẹ́ dàrú ni pé ọkọ mi ṣe máa kú ó ní kú lágbára Ọlọ́run wo ọkọ mi sórí èmi àti àjọ máa lóra wa gbó ni àjọ máa lóra wa pẹ́ẹ́pẹ́ tó bá ń gbọ́ bàbá ló máa lo màmá gbó ìwọ ló máa lò mí títí gbogbo eyín ẹnu mi báyìí tí gbogbo ẹ máa fi ká dànù. Sorry baby, I love you. See, look at you. Sori kọ mi, o padà lọ sọ hospital yẹn mọ́. In fact, o ò tiẹ̀ ní jáde mọ́. Anything tó bá ti ń ṣe, èmi ni mo máa take care. Yes, kò sí nǹkan tí mò ń ṣe. Màmá tọ́jú ẹ̀. Gbogbo nǹkan tó sọ pé ó ṣe èké ló ní máa fi ra abọ́níkí àti kínní tí máa gbé omi kaná tí máa bá fi wọ́ gbogbo ara ẹ̀ kí ni nǹkan tó ń ṣe lọ́sibítù tí mi ò lè ṣe ṣé mi lè tọ́jú ọkọ mi ni I can take care of you kò lè tó yìí náà mi lè jẹ́ kó wọ́n bá tèmi jẹ́ torí tí ò bá ṣe pé mo tètè débẹ̀ ni wọ́n bá ti daṣọ bò ẹ́ lójú wọ́n bá ti daṣọ bò ẹ́ lójú can you imagine pẹ̀lẹ́ bá tẹ̀ ṣe wà yìí àlọ́ sẹ́ni wo ẹ̀ lẹ́nu àjáde àṣẹ́nìtì bíbá yìí la máa wà tílẹ̀ máa fi mọ́ ọkọ mi ti kọ́kọ́ balẹ̀ lórí pé ọkọ mi ti wà lákàtà mi kò sí nǹkan kan tó ṣe anybody ò dẹ̀ gbà lọ́wọ́ mi ò dẹ̀ bá fún mi so sorry. mo ṣe Ọlọ́run. Hey babe. Baby me. Yeah. Here you go. Shake. Cheers to many more years ahead. Yeah, I actually pray for more good years together in good health and wealth. Amen. Cheers, baby. Sweetheart. Babe. Ṣó mọ̀ pé mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ọlọ́run ló sọ pé mo tètè wọnú wọ́ọ̀dù yẹn.
nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ àwọn pípọ̀ yẹn ti fẹ́ daṣọ bò ẹ́ lójú láì dé confam nǹkan tó ṣẹlẹ̀. Ọlọ́run. Babe, ọpẹ́lọpẹ́ tí kò bá ṣe pé o smartness ẹ ló save me. Imagine àwọn doctors yẹn a lot of people ló máa ti declare wípé wọ́n ti kú tí wọn ò dẹ̀ tí kú. Ọlọ́run ló ní kò smartness ẹ ló save me. Ọlọ́run mo dúpẹ́ ọ̀rọ̀ tó jẹ́ fojú sunkún ọkọ. In fact nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làwọn máa sọ. A ṣe àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Ó ṣe máa dúpẹ́. Thank God for your life. Ọmọ nǹkan tí n bá ti rí ẹ báyìí inú mi kàn máa ń dùn ayọ̀ mi máa ń kún ni. In fact tí n bá ti rí ẹ ebi ò kí ń pa mí. Baby, you know that is why I love you. I love you too, babe. In fact, I love you so much. Movie in Latin con. Oh, really? Oh, very interesting. Oh, really? Yeah. Okay. Jẹ́ ká kúkú jọ máa wò. Kí ni title? Love in the Sky. Oh. Maybe mo ti gbọ́ something like that. Oh, very interesting. Baby, lover girl. Èmi dé wà pẹ̀lú lover boy bí rẹ̀. I love you, baby. I love you more. Ìlàkọ̀sí. Ọkọ mi. Kàyéfì lè Báwo jẹ́ ni? o. Ṣára ẹ ti balẹ̀. Ó mọ̀ pé kó tó di ipa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo sọ fún ẹ mo ní mo máa nà ẹ òun léfùrù kọ̀kọ̀ ó ní ẹ ọkùnrin ni ìwọ ló máa nà mí ṣòrí pé mo ti wá nà ẹ bá ara ẹ ti balẹ̀ àbí ọwọ́ mélòó náà ló ṣe tó ti wá nà kalẹ̀ báyìí ó ṣọ̀pọ̀ ti rẹ̀ ẹ́ nìyẹn náà. Anyway mo ń wò bóyá kí n lọ dáná fún ẹ so that wàá lè jẹun gbogbo okun tó ti lùsì kò lè rí géènì padà àbí kí ló fẹ́. Ok kí ni nǹkan tó máa wíṣà ti jẹ ṣé wàá jẹ rice and turkey àbí wàá jẹ òkèlè àtẹ̀jẹ̀ tútù. Ok rice and turkey no wa okay. All right, I'll be back, okay? Don't miss me too much. I love you. Okom, good morning. How are you? Ṣoṣo dada. Ṣé kò ń ṣe pé sí yìí pọ̀ jù fún ẹ? Mo ṣetán àti wẹ̀ fún ẹ. Okay? Bá pọ̀ jù jẹ́ kí n mọ̀. Alẹ́ àná kó tó di pé a sùn ó sọ pé ó fẹ́ gist mi kí ni nǹkan tó fẹ́ sọ. Mi ò gbàgbé ṣùgbọ́n tí bá ti wẹ̀ tán tó bá ti cream fún mi màá gist yẹn. All right, no problem. So tí má ti wẹ̀ fún tọ́nsì tí mo para fún ẹ mo á lọ dáná fún ẹ kí nǹkan tó wíṣà ti jẹ. Rice, plantain and fish. Rice and plantain. Babe, why tó ṣe like rice gan báyìí? Rice náà ló jẹ lálẹ́ àná kó tó sùn náà. Ó ṣe jẹ bóyá bí ẹyin àti iṣu. Okay, egg and bread is fine. Okay, that's not bad. All right. So, a jẹ́ pé màá bẹ ṣe tea pẹ̀lú ènìyàn mi. Good, thank you. Okay, that's good. Then, so that mo ń wò bóyá tá bá jẹun tán tí ò bá rẹ̀ jù maybe we should go out, you know. Jẹ́ ká lọ ká jáde ká lọ ní nice time àbí kí ló feel. Irú wo lo believe kó máa gbé mi lọ? Jẹ́ ń wo bí tí mo lè gbé ẹ lọ. Mo lè gbé ẹ lọ sí ẹwà Mide Empire. Ó ní store kan tó wà online ẹwà Mide Empire. Wọ́n máa ń ta very lovely things.
ọ̀dọ̀ aṣọ obìnrin ni wọ́n máa ń tà so mo kàn fẹ́ kó o sinmi lọ because mo ti ní àwọn nǹkan tí mo fẹ́ rà ńbẹ̀ so kó o sinmi lọ kó lọ bá mi pick àwọn nǹkan tí mo rà. ok anyways tí bá rí àwọn native tí mo lè máa fi rán àgbàdá àwọn dànsíkì stuff fún wọn. oh yeah ó dàbẹ̀ ni pé wọ́n máa ń ta tọkọtaya náà mo ti rí aṣọ tí madam yẹn wọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ so àwọn aṣọ tí èèyàn lè wọ̀ fún event ìrún aṣọ òkè àwọn àsìkò ṣíṣe nípa àwọn aṣọ so wọ́n máa ń ta aṣọ fún ọkọ àti ìyàwó náà. mo máa like láti wà ní native attire. Of course I know what you love now. Okay, so jẹ́ kí n ṣe kí a kí n lọ dáná fún so that we can come to, okay? Okay. My baby is so cute. Ọmọ nǹkan tó máa ń dá mi lọ́rùn ní pé skin ẹ̀ ni black and shine. Ó ti dùn jù. You're so handsome. In fact, ìwọ ni ẹni tó yẹ kó máa kì wípé ẹni tí obìnrin pàdé lọ́nà tó bú sẹ́kún gbà tó ní bẹ́lẹ̀ yìí ò bá tiẹ̀ jọpọ̀ ẹni àti ìjálè ẹni. Èmi tẹ̀ wá sọ wípé kò tiẹ̀ lè jálè ẹ̀ because he's mine. ó dẹ̀ jẹ́ kí n blush. Okay, yeah, take a bath. Get to that. My little bed prepare. Jẹ́jẹ́ la lè ṣù sílẹ̀ o. Ọmọ nǹkan náà ló ń sọ. ilé ní kí ló dé tí fóònù pèmí sí rí ọmọ aṣọ switch off pèmí sí rí ò sí lára àwọn ẹ̀dá kan tí máa pa fóònù kódà kó má nínú gan yọ ṣàjẹ́ ní hòtẹ́ẹ̀lì wọn kò ní jẹ́ kó lúwẹ̀ orí bàbá dúdú mọ́lé nínú ni o pèmí sí rí má ṣe báyìí kò gbẹ bàbá dúdú ń gbẹ mí. láwọn apọ̀ta ìlàbìlà tani dé tani. táwọn bàlíngà ni nígbà tó kú ò lẹ́nu iṣẹ́ tí wọ́n fi ọ́ sí ọwọ́ à ń pariwo láwùláwù láàkó ata ìlàbìlà tí wọ́n lọ kírun ni. kí ló kàn akàn lọ́kàn mi. Sorry, I want to ask you a question. You really don't put me on the duty. Ngbọ́n tó sọ. Ó ṣe gbọ́ngbà tó kàwé. Eléyìí kó lò sí. Wèrè ráàpù òfèdè fún lẹ́yìn ọ̀kàwé. Sẹ́rí ẹ̀ pé sọmọ tó ń ṣe. Sọmọ tó ń ṣe. Ṣé tó ń ṣe mọ̀? Sọmọ tó ń ṣe sí tó ń ṣe sọ́ da mọ̀. Sọmọ tó ń ṣe sá. Ṣé wọ́n mọ sọ́ṣe tí tó ń ṣe sọ́ da mọ̀? Mo bí lónìí. Sọmọ tó ń bá sọ̀rọ̀. Sọmọ tó ń bá sọ̀rọ̀. Kọ́sọ́mọ̀ ìsọ́sọ́ ìrẹ̀t. Ṣé kọ́sọ́mọ̀ lélẹ̀? Tó ń mú jùgò kan rí láyé rẹ̀. Ọ̀dẹ̀ sọ̀ tọrọ tí lọ́ọ̀ mi. Why you shout your customer? Why you do that? Nísòrò ẹni tó fẹ́ fojú mi jẹ́ màá mojú ẹ̀jẹ̀. Èmi tọrọ tírí. Tí n bá bójú ẹ̀ jẹ́ tó tójú ẹ̀ bá bàjẹ́ wọ́n bẹ̀ yẹn jẹ́ tó bá lọ tán. Ṣé màá wá lọ? Ìwọ ti lọ kí n tó lọ. Ọmọ lọ́lọ́. Ọmọ lọ́lọ́. Lọ́kàn. Òótọ́ ni. Àwọn bí ó ti jẹ́ láì bó tilẹ̀ kórí. Ọjọ́ jìnnà síra. Ọdún ni o. Ọdún ni o jẹ́ ọjọ́ wèrè. Torí bàbá lọ pẹ́kọ́ dùn mí. Mọ́mọ́ bí ti ń lọ. Ọdún ni o lò. Má lọ́jọ́. Ọdún ni o lò. Má lọ́jọ́ o. Èmi wá tí ló bá sọ̀rọ̀ báwọn. Èmi wá kọ́ lò láti ọ̀fọ̀ ọ̀pá ó sì fèrè ìdíjọ́. Àṣẹ wà. Ọdún ó sì jìnnà síra. Àṣẹ wà. Àmì wá dá ọkọ̀ mẹ́kẹ́ ni mí. Torí pé mo gàùn ni mo ṣe máa ń lo whole everybody. Advantage pé mo gànù. Tẹ́nibọ̀dì náà bá ní agbára microphone anything náà lè sọ sí ẹni tó jù wọn lọ. Nẹ́msì. Sọ ti yọba. Ẹ jẹ́ ká mọ̀ táàsì o. Ẹ jẹ́ mọ̀ táàsì o. Kò sí ẹ̀ka kan tó ṣẹlẹ̀. Now I want to tell you something. Now I want to tell you something. Àṣírí bí sẹ́ mú gò kan, ó ti tú sẹ́mi lọ́wọ́ ti pẹ́. Bọ́kà dáká yìí nǹkan sọ ni, àmì ìlú òfin ti ara rẹ̀ gbọ́. Ọjọ́ Kúnlé Afọláyan ti sọ pé gbogbo yín o, ẹ lọ wọ́wọ́ tó wọ́n o, ẹ lọ láǹjì tó wọ́n, ẹ mọ ti ẹyọ kan bẹ́ẹ̀, ẹ lè mú fún 5 hours, ẹ fi meet àwọn èèyàn. Ìgbà ni wọ́n ti ló ti wọ mainland lọ, ló ti mú bí àkọ̀kan káàkiri gbogbo abúlé gbà. Kí ni ti ṣẹlẹ̀ yìí? Sọ̀kọ̀ wọn máa sáàkì ẹ pẹ̀lú bó ṣe ń ṣe. Sáàkì wù. Sáàkì. You're gonna sack. Ẹ ló máa ẹ̀ sà kí lẹ́yìn gan wá tẹ wá dúró sọ́ndà àtẹnà burúkú wa. Ẹ wo èmi ò mọ̀ pé area òfò ni tí n bá mọ̀ pé area òfò ni èmi náà ò ní dúró sọ́ndà rẹ̀. Èmi ò mọ̀ pé èèyàn Ọlọ́run lẹ́yìn o, kò ní burú fún yín, kò ní bàjẹ́ fún yín, ayé yín ò ní dá, ayé yín yóò jẹrẹ, ẹ jẹrẹ mọ fún ti lágùn èèyàn kan ẹ bẹ́ẹ̀ jẹ́ fi wèrè lẹ̀. Mo bèrè èèyàn kan pèmí síre, òun mo wá wá. Mo ti ń pagbo ẹ̀ ṣúṣù ọ̀fù lágbo rẹ̀ ń sọ pèmí sí rè é sì pa fóònù wọn wá wò pé ntọ́ bá mú pa fóònù bóyá bí sì ń bi iṣẹ́ ni kí n wá yọjú sí tí mo torí ẹ̀ wá nìyẹn kí wèrè yìí tó máa yẹ mi. ẹ wo jáde bàbá ìdídì ń bì sí ẹgẹ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀la ẹ̀ lórí pé àná náà ni mo ti sọ ẹ̀ láàsì ó yẹ yín. ọwọ́ abisẹ́ lánàá. ìkémi ọwọ́ wa lé ní. ìdídì ń kọ́m lónìí. So I couldn't saw him and
kò tiẹ̀ yé mi yìí tí fẹ́ kọ́pì ní fi yẹ ẹ sì ṣe bóyá ẹ mọ̀rin àbí ọba yẹn kan ní nǹkan kan tó fẹ́ lọ ṣe tẹ́yìn mọ̀ ń pa àbí bò ni. I don't know Biarin mi ò mọ Biarin rẹ. ẹjọ tó bá gbọ́ jẹ́ yín lówó lè jẹ́ wọn. ìyàwó ẹ̀ mọ́. mi ò láìdí I don't have. ẹjọ tó bá jẹ́ yín lówó lè jẹ́ wọn. bí ẹ sọ̀rọ̀ náà. sábà pè mí sí gbogbo ra mi sí kí ló ṣẹlẹ̀. ẹ má dá lóhùn òun náà fẹ́ bìlọ́ǹgì ni nígbà táwọn ò ti dá sí ni ń jọ lẹ́gbẹ̀ẹ́ kan ẹ ti gẹ̀ tiẹ̀ who goes you? Ta ni wọ́? Do you know me? Ta ni ọ́? Who goes you? What do you mean? Èmi ni who goes you? òyìnbó yẹ go kò yìí dídí kọrẹ. Ìdí Amẹ́ríkà ara tiẹ̀ ìmẹ̀rún òfò tó ń dé lájọ ọjọ́ tí ò ní tán ìdí. àìkọsà ìbọn ló ti kẹ ẹsà ẹ wojú mi ni kẹ ìwọ ẹgbẹ tẹ mo ti rí ẹ dákun báwo mo ṣe lè rí n tó dùn mí gẹ́gẹ́ lọ́wọ́ tí mo wà yí gẹ́gẹ́ ni mo fẹ́ rí pèmí sílẹ̀. ẹsà ṣé kí n má tàn yín I couldn't know how you are going to sọ ọ mi ò mọ bẹ ṣe lè sọ ẹ. àjà kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀ gan ẹgbẹ́ mi débẹ̀ kí ló ṣẹlẹ̀. ó sì ṣe pàtàkì o kí ló ṣe pàtàkì. ẹ má dá sí i ó ṣe pàtàkì kí n rí ó ṣe pàtàkì. It's okay. It's okay. It's okay. It's okay. Bro. Ẹja ṣe báyìí. Kò sí wàhálà. Kíni? Ẹyin ọmọ mi ni. Tọ́wọ́ mi sí ọ̀nà tọ́wọ́ mi sí ọ̀nà. Tọ́wọ́ ẹgbẹ́ pé wọ́n. Kí ló ṣẹlẹ̀ jọjọ? Tọ́wọ́ ẹgbẹ́ pé wọ́n. Lọ́wọ́ wèrè lọ́wọ́ ni ẹ̀sà yóò kọ̀rọ̀ ẹ̀ ó ti yé mi. Ẹ wo tí ẹ bá padà rí ẹ sọ pé mo béèrè ẹ̀. Bóyá kí mi gẹ́gẹ́ lọ wò ń lé ná. Tí n bá ti wá wò ń lé tí n bá ti rí. Tó bá jẹ́ pé kọ́kọ́ wá bí sẹ́ni ẹ jẹ́ mọ̀ pé ẹ ti rí o. Ṣẹ́rẹ́ lérí ibúyè mi ò fẹ́ sọ̀rọ̀. Torí máa tọrọ ọtí. Tó tọrọ ọtí lọ́nu. Èmi tọrọ ní. Sọ ìjọ tí mo ti wá tọrọ tẹ́sùn lómi tí mo fi tọrọ tí náà sọ fún mi. Ṣé mi ò fọ́n? Wọ́n fún mi láti. Èmi ò fọ́n ní stout. Stout tó dànù tẹ́sí tó dànù tẹ́sí tó wá gbàgbé. Abẹ́ máa gbọ́ wèrè stout dànù. Tí mo gbé small stout tó ní I wasn't drunk it intentional. I was depressed that day. Mo dẹ̀ nídìí nǹkan máa rẹ́ dojú mi. Ọ̀nà òsì ẹgbọ́n. They just fi àmukọ tí and you drank. Ó ń lọ́wọ́ sí fún rẹ̀. Ẹni tó kú ni wọ́n lọ́wọ́ sí fún. Ó ti wà sí ni ẹ̀. Ó ti wà sí ni ẹ̀. Yes, you are dead. You are dead. That means you are dead. You are dead. Hello, ìmọ̀tìmọ̀ tó fi ń gbèjà ẹni yìí. Nítorí dátà 2.5 gig tán fún ọ lọ́jọ́ sí. Ọ̀nà lọ́sẹ̀ rò pé bóyá orí rẹ̀ lẹ́jọ́ ń ṣe láàrin ara yín. Ẹni tí ń mu ìgò kan ẹni tí ó lè satisfy ara ẹ̀. Ó sàmù kan. Yẹnjọ́ lójú. Mo fẹ́ máa lọ tẹ́lẹ̀ ni. Àmọ́ ẹ jẹ́ lọ mú kan báyìí. Tí n bá mú kan báyìí, wọ́n làgò kan fẹ́yìn. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Ẹ wá gbàgbọ́ kan. Kí n bá jẹ́ lójú. Ara méjì fáwọn. Èmi mẹ́ta. Ẹ ká lọ. Bro, kò rí bẹ́ẹ̀ o. Anywhere lèyàn ti lè meet ẹ lè fi jà bẹ̀rẹ̀ tó pé ọ̀rẹ́ wa ní ọ̀padà gírí jù ní ayé yìí o. Ìgò kan bro ọmọ tó mú lọ kò lórí ọkọ èmi ni mo advice ẹ pé fi miss bimbo forí ẹ nínú swimming pool o. Bro mo ti fẹ́ lẹ́sọ́ fẹ́mi náà ń gò kan ọ̀gbẹ́ni pátápátá àmà sẹ́tù ẹ̀. Bro ìdí ni. bó bá ti yẹ wá. ọ̀rọ̀ pèmí sí rẹ̀ yìí I didn't get it I couldn't fathom because situation yẹn kò yé mi because mi ò mọ bí àárín ẹ̀ he didn't told me I didn't find out mi ò mọ bí tí mo fẹ́ wá sí. nísùn jọ ṣé wọ́n ṣe pé àkójú fún wọn à ń sọ̀rọ̀ normal life owó fàkúrú sí a bá ń sọ̀rọ̀ ọ̀dùnnú owó fàkúrú sí tá a bá ń sọ ọ̀rọ̀ ìbànújẹ́ là ń sọ ní ìsìn o ó dìde èèyàn lọ́ọ̀sì kéèyàn gànàgàn sánsan àdédé rí mọ́ ó dédé vanisi ó tún fàkúdú sí any small thing àkúdú any small thing àkúdú àmọ́ bóyá Amẹ́ríkà náà sọ fún un pé yóò lọ ní ìsìn wọn ti tàn lọ Libya ó sàn ní bákan báwọn sínú ọkùnrin pamítì bóyá tàn ọmọ ọlọ́mọ wọn Libya torí pé wọ́n wọ ọbẹ̀ wọn ò lè jáde mọ́ àtúndáwó jọ kódà tó ti lọ sunkún lọ báwọn ẹgbẹ́ kan nígbẹ́ kẹ́dàkùn ẹ dáwó fún wa náà ẹ jẹ́ kí sínú ọ̀wálé sọmọ ọlọ́mọ ò ti dé Libya ẹni tó fẹ́ràn owó bí wọ́n ṣe ń wa tó fi di ti ń bọ̀ nújẹ́ ń bèmí náà nújẹ́ mi náà rí já sọ̀rọ̀ tí ó lọ smoothly owó làwọn. abúlé láti wá fẹ́ ṣe because ìdílé kò prem kò analytic yẹn kò balance kò yẹ because I've thought it I've think it I don't get it. You will not get it. Kí ló dé? By the special grace of God you will not get it. Kí ló dé? Nítorí pé bring it down to my own grammar. Rubbish ló ṣe ń ṣe báyìí náà àní ohun tí mò ń tẹ̀ láti sọ ni pé gbogbo bá ṣe ń gbìyànjú nígbà tó lọ school gbogbo bí mo ṣe ń gbìyànjú I didn't find am àárí. Tí wò wá find out ìwọ tó jẹ́ nǹkan kan sí ó ṣe lókèjì àwọn ẹbí rẹ̀ kọ́ wá lọlé. sọ̀rọ̀ ló wá ń sọ lẹ́nu yìí ṣé bóyá ká jọ wá ni ṣé bóyá ká jọ ṣàpérò bá ṣe rí ni àjẹrí Ọlọ́run ṣé kò tiẹ̀ kò fi ẹ lára ni. lùkù ẹni tó ń wò yìí ó jẹ́ ẹni tí ń lọ sí ọ́sìmí sàṣì kí n lọ́ máa bá wá ní tí ọ̀sán nù káàkiri àná ọgbẹ́ni ọkùnrin ní mí ọkùnrin lòun náà ọkùnrin tó bá ti sọnù ọkùnrin kọ́ ní ọ̀wà obìnrin ní ọ̀wà lọ ìwọ àti ẹlẹ́mọ̀tẹ́jọ́ ń fúnra yín ní òkùnkùn please I couldn't have time please I couldn't.
Àkúdú. Sọ̀rọ̀ ló wá ń sọ yìí. Ó yà mí lẹ́nu. Sọ̀rọ̀ ló ń sọ yìí. Ó yà mí lẹ́nu. Sọ̀rọ̀ ló ń sọ yìí. Géńdé Ọlọ́run is missing. Ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Ó ti ẹ̀ fi action sí. Ìṣe ń fún ọ tó fi ń wá. Mọ́nì rẹ̀ láì mí náà ni màá fún ọ. What are you talking? Sórí plumber lèmi náà máa ń darí tì mí. Mo mọ̀ pé rọ́ọ̀nù páìpù Ṣọlá ló ṣe míìsì rẹ̀. Èmi náà rọ́ọ̀nù páìpù Ṣọlá. Irú páìpù wo? Páìpù is páìpù tí ó gbé mi wọlé gbé mi jáde. It's just a colleague. Kọ̀líìgì ni. Kọ̀líìgì ni. Èmi náà fẹ́ kọlùgì láàárín. Kọlùgì wèrè wo? Wọ́n stop ìjà rẹ̀. Ayọ̀ stop it. You didn't do that. I don't do. You couldn't do that. Stop it. I didn't do. Lady ma wicked gan. Babe. Èmi náà wò látẹ̀ nǹkan. She's so wicked. Wá dúró nǹkan tó ti fojú bọ̀bọ́ ẹ̀ rí látàárọ̀. Àbí mo ti ẹ̀ mọ̀ kí àwọn olómi kan ti ẹ̀ wicked kan ti ẹ̀ kó wà atlas ni. Ó mọ nǹkan ìgbà míì tí èèyàn bá ń wo fíìmù báyìí ó máa ń dàbí reality ni ó máa ń dàbí ẹni pé kíní yẹn ń ṣẹlẹ̀ for real ni. Àti mo ń pìtì bọ̀bọ́ yẹn gan ni. Ọlọ́pàá jẹ́ kí irú nǹkan báyẹn ṣẹlẹ̀ séèyàn. No, this is too much. Ta ló ń pè é? Mr. Somore again. Bọ̀ kí ni má ní pè ẹ́ fún ní gbogbo ìgbà? Kí ló ń pè ẹ́ fún? Ṣé kò níyàwó tiẹ̀ ni? Mo ti sọ fún láìmọ̀ ìgbà mo ti ní kó yé pè mí mọ́ pé mo ti lọ́kọ. Mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀. Pete call ẹ̀sìn kò sọ fún mi kó yé máa pè é mọ́. O ní láti blast ẹ̀. Hello? Yes, ẹ káàsán. Ẹ jọ̀ọ́ kí ló dé tẹ́ ń pè mí náà? Kí ló dé ṣọ́ọ́bí ṣorí mẹ́ja ni? Ṣé mi ò sọ fún yín pé kẹ́yẹ́ pè mí mọ́ pé mo ti lọ́kọ tèmi? Ṣé fẹ́ da márèjì mi rú ni? Ṣé báyìí náà níyàwó tí kí ló dé kí ló ṣẹlẹ̀ náà? Ẹ dẹ̀ fi mí lọ́rùn sílẹ̀. Ẹ má sọ fún mi pé kí n calm down. Ẹ má sọ fún mi pé kí n calm down. Irú òṣìwò nìyẹn. Ẹ wò ṣẹ́rí mo ti mọ nǹkan tí mo máa ṣe bí mo ṣe wà mo máa wá nọ́mbà ìyàwó yín kan mo dẹ̀ máa lọ fẹjọ́ yín sùn ìyàwó yín gbogbo òṣìrànù tẹ́ ń ṣe yìí mo bẹ̀rẹ̀ pátápátá òun ni màá sọ fún ìyàwó yín nítorí mi ò lè jẹ́ kẹ́ ẹ bà mí láyé jẹ́ kò sí wàhálà ẹnu ẹ náà làjọ wà ẹ kò sí wàhálà ẹ má wọrí bẹ́ẹ̀ kò sí wàhálà mo máa fẹjọ́ yín sùn ìyàwó yín mo máa fẹjọ́ yín sùn ìyàwó yín kẹ́ kó ṣìrọ̀ kẹ́ yé ni mi lára mọ́ ẹ má bà ayé mi jẹ́ ẹ má dálé mi rú ẹ má dá márèjì mi rú ṣé wọ́n rán yín sí mi ni ṣé kò mí wà bẹ́ẹ̀ ni mo ti lọ́kọ ẹ fi mí lọ́rùn sílẹ̀ ẹ jọ torí ọlọ́kí lóde ẹ kúrò lórí fóònù fún mi jàre kẹ́ kó ṣì lọ. I'm very sure pé má ní any problem. Wọ́n ní problem wọ́n ní ju problem lọ. Problem kò ní máa pè é ní gbogbo ìgbà in fact delete number delete ẹ̀ sí. Kò sí wàhálà kó tó delete ẹ̀ kọ́kọ́ block ẹ̀ náà. Kọ́kọ́ block ẹ̀ ilé ìwà tẹ block ẹ̀ yàṣẹ́ ìwà delete number delete ẹ̀. So wọn lè rí mi pè mọ́ báyẹn. Ó máa wọ miss call. Kò sí wàhálà mo tiẹ̀ ti sọ tó bá tún ti wá next báyìí mo máa wá nọ́mbà ìyàwó ẹ̀ kan mo dẹ̀ máa lọ fẹjọ́ ẹ̀sùn ìyàwó ẹ̀. Perfect bẹ́ẹ̀ kí wọ́n dẹ̀ lójú kòkòrò ó wojú kókókókókó mọ́ ìyàwó níyàwó. Má dá lóhùn jàre wọ́n babe má jẹ́ kí yẹn kó dé sọ́wọ́. báwo bá jọjà rẹ̀. gẹ́ẹ̀ ti ba iye bàbá ìjẹ́. Òun náà dẹ̀ máa bẹ̀ mọ́. Ṣé mi sọ fún ẹgbà tó ń gbàbọ̀ ìdẹ̀ni kiri? Ó jẹ́ ká dá ndómi sórí náà ní rárá bẹ́ẹ̀ kọ́. Èmi rò pé ó máa wá ní mímọ kan tó ṣe tó wà tó fi wá nǹkan ìyá tó máa ń jẹ àwọn tó bá ti máa rí nìyẹn. Ìyá yẹn ti lù ẹ́ tó bá ṣe pé ó ti lù ẹ́ rí ò ní máa. Kí ló ṣẹlẹ̀ báyìí? Fẹ́mi. Ó ń gbọ́n kan tí mo ń gbọ́ àbí? Ṣé o gbọ́ nǹkan wọn? Àdìbàtà tí ń jáde lọ lẹ́ẹ̀kan ni mo ti fẹ́ sọ. Sáìdì bíbá yìí òun gan ni ò gan. Kí ló lè máa rùn báyìí? Kó má lọ jẹ́ kí bí eku kú síbi kan téèyàn ò mọ̀. Bí kọ́ńpáàdì wọn ṣe clean tó yẹ kó wá kú síbi kan pẹ̀lú bá ṣe ń wò yìí àwa ní rí. Àwọn eku yẹn máa yà wèrè jù kọ́ tó ń sọ yẹn lọ. Kò síbi tó lè kú sí bá ṣe wà yẹn. Wọ́n lè jọ kéènì. Ok, òótọ́ òótọ́ ni o bọ̀ ìmú òkú máa yẹ pé wọn páìpù tọ́lẹ́tì ló ti bẹ́ẹ̀ bí kan àbọ̀ wọn ṣe ń bá yẹn ti. Eku ló jọ ó jọ bí nígbà tí eku bá ti kú tó ti wú tó ti bẹ́ eku ló jọ. Wọ́n bá ó ń lè dúró. Bí a ká sọ fún ọ neighbors tó ká fumigate o, you understand ma? Hey, sweetheart, I'm ready. Babe. Yes. Ṣé tó? Sweetie.
Kí ló ṣẹlẹ̀? Ṣé kóhun ẹ ká lọ hospital náà? Wo ibi tá à ń lọ ẹ kò wọ́n mi lọ. I don't know how important the place is, but left to me Banika jókòó. Well, ibi tá à ń lọ ọ̀dọ̀ sister mi ni. Kò dẹ̀ really ṣe nǹkan tó wà important ni mo fẹ́ lọ ṣe lọ́hùn. Wọ́n kàn ní pé kí n wá pé ká wá kí àwọn ni. But if you don't feel like going, I need that law. I don't feel like going. Ah, okay. I'll just call her and tell her. You're better. So. My baby has to be happy always. Thank you for always having my back. It is my pleasure. Okay. Hello sis. Hello, má bínú. Aró wọn àbí tí mo wà ní. Má bínú. Ibo wa ló dé báyìí nsìn. Ẹ mọ̀ nǹkan, mi ní lè wá sọ́dọ̀ yín mọ́. Baby mi wà around. Ó dẹ̀ fẹ́ lọ bí ọjọ́ bíi mélòó kan pẹ̀lú mi. Mi dẹ̀ fẹ́ fóun nìkan lẹ̀ sílẹ̀ sọ. A máa ríra lọ́jọ́ mi ni. Ìjọ́ wo síjọ́ wo? Èmi sì rò pé kó wá síbí báyìí bọ̀bọ́ tí mò ń sọ fún ẹ yẹn. Pé kò lè mí tẹ̀. Sister mi, mo ti sọ fún yín pé mi ò ní ìdọ̀kùnrin kankan mọ́ nínú life mi. Ọlọ́run ti pèsè ayọ̀ tèmi fún mi náà. Mo ti lọ́kọ tèmi, so ẹ má worry nípa mi, mi ò ní ìdọ̀kùnrin kankan. Ẹni tí mo dé sọ fún yẹn tó wà òkè gidi ni tó lówó dání tó gbé dání ó máa tọ́jú ẹ̀. Ẹ wo sister mi, owó kọ́ nífẹ̀ẹ́. Ṣé ti yé yín? Pè mí síre tèmi nìkan, ó ti tó fún mi. Ṣé ti yé yín? Mi ò ní ìdòwò ọkùnrin kankan, mi ì dé ní ìdọ̀kùnrin kankan. Ṣé ti yé yín? Ẹ wo ẹ ṣáà máa ọ̀rẹ́ ẹ fi mí sílẹ̀, mo wà òkè. Pè mí síre. Ó dáa, kò sí wàhálà, ìyẹn náà dáa. Ìjọ́ wo la máa wá meet ẹ báyìí? Kò sí problem, àwa kì í. Ẹ mọ nǹkan sísá mi, máa pè yín later ṣe ti gbọ́. Mo wà pẹ̀lú ọkọ mi, mo dẹ̀ ní ìdá tí àtẹ́rì sí. Ok, kò sí wàhálà, jẹ́ kí n máa lọ ṣe fàájì mi lọ́ngbà yẹn. All right, bye. Thank you, my baby. Sweetheart. But kí ni wàá táwọn àǹtí ń sọ? Mo dá wọn lóhùn jàre. Wọ́n ní pé àwọn ti gẹ́ẹ̀tì ọkùnrin kan fún mi, olówó, ó máa tọ́jú mi. Mo dẹ̀ ní pé kó má worry pé Ọlọ́run ti pèsè ayọ̀ tèmi fún mi pé bèbí síre ti tó fún mi, so I don't care about that. That's why I love you. And I love you more. Okay, so now that we are not going out anymore, so what do we do? I think we should go to the bedroom. Ebi pẹ́, wá lọ jẹun. Wá lọ jẹun, wá lọ jẹun, wá lọ jẹun. Báwo? Mo wà o. Mo ṣáà wò pé ṣé mọ́tò ní àbí mọ́tò ẹ̀kọ́. Mo wá gbé àwọn mi báwo. O ti late. Àbúrò mi tí mo bá ẹ sọ̀rọ̀ yẹn, ó sì ń dààmú mi gan lórí ẹ o. Gbogbo ìgbà ló ń béèrè ẹ lọ́wọ́ mi o. Ó tún ti pè mí lónìí tó tún ti béèrè ẹ. Every time lè máa sọ pé àbúrò yín ẹjẹ wo picture àbúrò yín. Fine boy money àwẹ́gà kí ló fi fine boy money ó lè léyìí ó ní. Ẹ fọ́ nìkan. Kí ló dé? Bẹ́ẹ̀ ṣe rò mí pin títí bọ̀dá tó dàbí olórí burúkú ilẹ̀ wa ń gbé pé wọ́n ń béèrè. Kí ló ṣe? Kí ló ṣe léyìí wá jẹ́ ẹjọ́ tí ọkùnrin bá tiẹ̀ wá tán lé ayé á wá jẹ́ tí wọ́n fi gbogbo ojú ṣá kẹ́kẹ́ sí i. Tí mo ṣe rí yín ẹ̀ jẹ́ kí n park dáadáa ẹ jẹ́ sáré lọ clocking kí n wá rí park. Ó dà kò sí wàhálà. Ẹ kú iṣẹ́. Not at all. Mo ń ṣe fífi látẹ̀kọ́. Imagine, I see why you don't like that man.
What's happened? You know, he's always telling me his brother. If you see his brother that he showed me on the phone, you don't see lizard wey get tribal mark before. But why you dey do face like person with a shit before? I don't tire. You want big kilo? What you do the person with a shoe? Go check am now. Káàsán. Ẹ káàsán. Ẹ lẹ́. Ẹ dákun. Ṣebí ẹ̀yin ni Ṣìkẹ́mi? Bẹ́ẹ̀. Ọládélé ọmọ Fálànà lèmi ń jẹ́. Ó wá ní èèyàn kan tí mo béèrè èmi sì rè lẹ́kọ̀ọ́ ẹ̀. Ọ̀rẹ́ mi ni. A ti wá ààrẹ. Àti bí ọjọ́ mẹ́ta ńlẹ̀ yìí la ti ń wá káàkiri. Kódà mo ti rebi iṣẹ́ rẹ̀. Mo ti lọlé kó fìrí ẹ̀ ààrẹ eégún tí ń jà jíkẹ́. Mo wá rántí pé tọ̀ ọ mà ní èèyàn kan tí máa pè lólùfẹ́ rẹ̀ tí wọ́n sán mọ́ra wọn pẹ́kí báyìí èyí máa pariwo Ṣìkẹ́mi ni ó ṣeé ṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ ni ó hà sí èyí ni mo fi tọ ipasẹ̀ àti dé ọ̀dọ̀ tí ni mo tọ̀ wá kí n tó gẹ̀ẹ́tì èèyàn yìí òun mo wá fẹ́kẹ́ bá ń pè jáde pé a ti ń wá o ti ń wá. Mi mọ ibi tó wà mi mọ ibi tí ẹni mi mọ. Ẹ mọ ibi tó wà ẹ mọ ibi tẹ́ni tí mo sọ ẹ mọ ẹni tí ń jẹ́ pè mí ṣe. Mi mọ ibi tó wà. Ẹ mọ ibi tó wà ẹ sì lérò. Ṣé wà òkè? Wọ́n fẹ́ wà òkè. Wọ́n dàbí pé wọ́n ṣí sálángà àdúgbò yín lẹ̀ àbí bí ìgbà tí sọ́kàwé ti kán. Ó dàbọ̀ sá. Ẹ sì gbọ́rú ẹ kófìrí ẹ mọ ibi téèyàn lè wọ́n sí. Èmi síre Ṣìkẹ́mi tí pè mí síre ń sọ ṣé wọ́n ń ṣàìsàn ni wọ́n fàyìn jù báyìí lọ tẹ́lẹ̀ ṣé nǹkan ń ṣe wọ́n ni mọ́bí tó wà ẹ gbà mí kí ni ń ṣẹlẹ̀ gangan kò yé mi gbogbo ẹ̀ náà ní jáfíkán ní ró tìkẹ́tìkẹ́ ìbáyìí ẹ gbà mí kẹ́ ṣé àwa ni wọ́n ṣe ṣáláńgàlẹ̀ ni àbí kíní ilé ìgbọ̀nsẹ̀ wọn ló ti kọ́ àbí òun fúnra lára ẹ̀ lọ́dà bí èpo ní bọ́dí odò àbó ní máwòtò odò torí bí mo ti sọ́mọ báyìí ní gbogbo ẹ̀ bù wá èèyàn yín dàrẹ́ẹ̀tì ló ti wá kó má lọ jẹ́ pé àárẹ̀ tí ń ṣe lójú ní jẹ́ kó máa gbá o ó yẹ kó mójútó ra ẹ o ọmọbìnrin ò gbọ́dọ̀ máa rùn báyìí káwọn èèyàn máa bá gbé o. Ìwọ mà lẹ́nu yẹn ń béèrè in fact mi ti ẹ̀ mọ orí èèyàn yẹn gan ó kàn ń sọ kàtìkàtì lẹ́nu ni èmi sì rè àwọn tí wọn káàkiri ṣé ń bẹ ń bí ṣé ò sí ń bí níbo ló wà kìnìkan mo lé mi ò mọ ibi tó wà o because bó ṣe ń sáàdì yẹn ó sáàdì bí ẹni tó fẹ́ gbà ẹ́ lọ́wọ́ mi bí ẹni pé tí má sọ fún un pé bíbà ẹ̀ ló wà ó máa wá jí ẹgbẹ́ mọ́ mi lọ́wọ́ mi ò dẹ̀ lè gbà kí anybody gbà ẹ́ lọ́wọ́ mi torí ẹ̀ mo ti sọ fún mo ní ò sí bíbà yìí. Orí ẹ ti pé jù ó dà bẹ́ẹ̀ mi ò mọ nǹkan tó ń wá lọ fún délé ni àbí. Ó dà pé délé ni ó délé àbí nǹkan náà ló pera ẹ̀ ó rí jákujàku báyìí kó ń sọ̀rọ̀ kàtìkàtì lẹ́nu ni ẹ̀rú wọn mi mọ bí tó ti mọ orí èèyàn báyìí rí bíi mo ti ní kó máa wọ́ọ̀ṣì àwọn èèyàn tó máa bá rìn tó wà tẹ́ni ẹ̀ sí ní kálíbà kan náà náà ó kàn ń sọ ọ̀rọ̀ játijàti lẹ́nu ó sórí mi ò lè gbà kẹ́nìbọ̀dì gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ o sórí àbákú láṣọ ìwúrẹ́ ọ̀rọ̀ ìfẹ́ mi àti ẹ̀ àjọ máa bára wa kú ni ọjọ́ tó bá kú báyìí náà lèmi náà máa kú bẹ́ẹ̀ ni ó yá kàn lè yà wá o
kò sí anybody tó lè ya èmi àti ẹ because ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ gidi ni ògidì ìfẹ́ ni you know ìfẹ́ original ọmọ kéèyàn nífẹ̀ẹ́ yàn I love you with all of my heart gbogbo ẹ̀mí mi òun ni mo fi nífẹ̀ẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ báyìí nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí mi náà ni you don't get it I can't live without you I can't be without you I can't do anything without you I am madly in love with you as in I'm crazy over you so mi ò lè gbà kí anything kó ṣẹlẹ̀ sí ẹ mi ì lè gbà kí ìrà kó rìn ẹ́ mi ì lè gbà kí anybody gbà ẹ́ mọ́ mi lọ́wọ́ ẹni tó bá fẹ́ gbà ẹ́ mọ́ mi lọ́wọ́ á jẹ́ pé ó ṣetán láti pa mí nìyẹn yes ó máa pa mí ni àbí kí n pa ẹni náà you know so irú bọ̀bọ̀ yẹn tó wá ó jọ ẹni tó fẹ́ wá gbà ẹ́ mọ́ mi lọ́wọ́ bí ìgbà tó fẹ́ gba ìfẹ́ ayé mi lọ ni so I had to tell him pé o sí bí báyìí kó máa bá tiẹ̀ lọ anybody tó bá ti fẹ́ yà ẹ̀mí àti ẹ̀ báyìí Ọlọ́run bá mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí ẹni náà ikú ló máa pa yes that's just it ọjọ́ tó bá dé ti kú báyìí ọjọ́ yẹn lèmi náà máa kú ẹ̀kọ́ tó bá fi lè kú kò sí nǹkan kan tí mò ń dúró ṣe láyé mọ́ ayé mi ò ní nítumọ̀ mọ́ kò sí nǹkan kan tí mo lè ṣe láìsí ẹ nínú life mi so mo ti lè lọ. má dá lóhùn old time friend mi ni ìtura ẹ ló ṣe ń wá mi kiri. kó máa bá tiẹ̀ lọ so that kí ni kí n ṣe fún ẹ ṣé kí n ṣe smoothie fún ẹ àbí fruit salad. Fruit salad is fine there. Okay, fruit salad. Hey, but me, I'm thinking of something. Mo kàn ń pé àtijọ́ yìí èmi àti sí ìgbádùn ara wa dáadáa, you know. Why don't we do red wine? You know, let's just spice things up a little bit. What do you think? Red wine? Or should we do whiskey? Nah. Mama, we will like it. Even red wine, o kàn máa manage láti mú díẹ̀ ni. It's okay. All right. Let's do it. Ìlàkọ̀sí kàyéfì lè jẹ́ o. Oh, mi nẹ. Ṣé mo máa parọ́ fún ẹ ni? Bó ṣe ń lọ mo jẹ́ kó mọ̀ yẹn. Sórí nílé ayé yìí, ẹni tó bá ti ń wá fà, arúfò. Ẹ nígbà tó yẹ pé àwọn ṣúgà mọ́mi ló máa tẹ̀lé kiri ọ̀hún àti tó lówó ló ń bá ká. Nǹkan tójú ẹ̀ wá òun lórí yẹn. Nísìnyí báyìí wọ́n ti ń wà. Mísìn káàkiri ló ń kọ́ fún. Ìwọ wá conclude báyẹn. Bí mo sì rí òun ṣèyàn bẹ́ẹ̀. Ẹ lóòótọ́ I'm not close to him but pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi nípa ẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀. Okay, hold on, ní sọ̀rọ̀. Kí ló fún wọn l'assurance pé obìnrin tí pèmí sí rí ń tẹ̀lé ṣúgà mọ́mi ni? Ṣé mo máa parọ́ fún ẹ ni? Ṣọlá ọjọ́ tí mo sọ fún ẹ pé mo lọ sílé ẹ̀ pé mo rí picture yẹn kan. Lóòótọ́ mi ò rí lady yẹn rí bọ́ ojú tí mo rí yẹn ojú big person kan ló máa jẹ́ like ṣúgà mọ́mi. So wọ́n rí picture o dẹ̀ conclude pé ẹni tó ń rí inú picture yẹn ṣúgà mọ́mi ni? Kò sí wàhálà mo mọ̀ pé gbogbo bọ́rọ̀ ìṣe ń lọ yìí ó ní torí nǹkan tó ti ṣẹlẹ̀ ló fi múnú bí ẹ ló máa sọ̀rọ̀ nípa àṣìwé nítorí báyìí but calm down at the same time pèmí sí rè is hard working ó lè má tẹ̀lé ṣúgà mọ́mi. Túnmí nǹkan tó ń wá lórí òun ló ti ń wá kiri yẹn ń sè èmi ò mọ báyìí fẹ́ ṣe o. And nothing is coming through your mind pé báyìí ni a ṣe lè help láti wá pèmí sí rè. I don't know mi ò ráyè ó ti di ex mi nìyẹn bygone is bygone balloon tó ti fò ní àlè lè bá bí a kò mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí wọ́n ṣàlọ́ tí ń wá báyìí. Kí a fẹ́ ṣe báyìí? Boyfriend ẹ náà ṣì ni àbí ṣé ká jọ lọ máa wá. sọ fẹ́ pé ìbàgàn ni kìnìyàn ti ibi báyìí ni gbogbo nílé yìí báyìí ni kí ó dọ̀ yẹn fat ṣáàtì yẹn wà lé báyìí. ẹ ti dáadáa ẹ ti tì
àǹtí Ṣìkẹ́ ẹ jọ̀ọ́ má bínú ṣé ẹ pa ẹran sínú freezer yẹn láti bíi 2 weeks ago tẹ́ ẹ̀ ṣe rárá tẹ́ ẹ̀ ṣe wá sílẹ̀ lẹ́nìí. wọ́n ti gbàgbé ẹ̀mí pé ẹ̀ lẹ́ran fún ìjọba jẹ ẹ̀ sókè aṣọ ìjọba sókè aṣọ ń gbà mí ìyẹn ló tún máa ń rún bẹ́ẹ̀. ẹ̀ sókè aṣọ bí aṣọ ọ̀tọ̀. àbọ̀ aṣọ kọ́ lélẹ̀. àǹtí Ṣìkẹ́ ẹ má bínú ṣé ẹ pa ẹran sínú freezer yín láti bíi 2 weeks ago tẹ́ ẹ̀ ṣe rárá àbí kí ló ṣẹlẹ̀ wọ́n kò yé mi ó dé ọ̀dọ́ yìí ti pọ̀ jù. bọ̀bọ̀ gbogbo náà nǹkan tuntun kọ́ṣọ́ béèrè ni ìyá mi ni olúwa ẹ má béèrè fáńgẹ̀ ni mo mọ̀ yín sí kí ló ṣẹlẹ̀ tí ọ̀dọ̀ yín rùn báyìí ẹ dọ̀tí tó báyìí ni. ṣé ẹ̀ ń gbóòórùn kankan. ẹ wo láti bí ẹ bẹ́ẹ̀ nǹkan ṣe wáyé ń gbá. láti bí ọjọ́ bíi mélòó kan nínú ọgbà wa ti rùn àwa ti ń rò bí a ṣe ń bá àwọn tọ́lẹ́tì ọ̀ páìpù tọ́lẹ́tì kan ló ti fọ́ ló ń rùn káàkiri bọ̀ náà ní sáà ti mọ̀ ọ̀dọ́ yín gangan kí ní ìtiwa kí ló ṣẹlẹ̀ kí ló dé. kò sí nǹkan kan tó ń rùn lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi mọ́ dáadáa. mo mọ orú tiwọn bí ìwà oníjà àwọn tó máa ń fabọ́ jẹun abọ́ọ̀sẹ̀ kan lè wà nílẹ̀ báyìí kọ́ máa ti fọ̀ ẹ máa ti jẹ orúkú jẹ orí ọlọ́run mọ́jẹ́ tẹ̀wọ́ kíchìn gbẹ̀yìn ẹ lọ túnṣe náà ẹ lọ túnṣe ẹ rò dáa tó kù nílé. ẹ jọ ṣé nǹkan kan rùn ní mi ò gbóòórùn kankan. ẹyin nẹ. nǹkan ń lọ́dọ̀ yín sẹ́ nínú ilé yín lọ́nà àpàtẹ́ǹtì yín bíbá yín nǹkan ń rùn ó ti rùn jù ó ti pọ̀ jù ṣé ẹ̀ ní mú rárá ni. èmi ò gbóòórùn. eléyìí ó rí bákan o ẹ gbóòórùn mi lè fi stand ó gbọ́dọ̀ ìyá bẹ́ẹ̀gì. ẹmí ilẹ̀ yàrá ẹ̀ ṣeré. ọkọ̀ yìí o. ọ̀fọ̀ ń ṣàkàlà màgbò ó dẹ́kun ẹ̀rín rírin o. ọ̀fọ̀ ń ṣẹ́gun-nùgún ohun kókó mọ́rẹ́ yìí. ìlú akíndìgbò Ṣìkẹ́mi. ta ló máa bá níjó. ṣé ti yẹ ọ̀rọ̀ mi wà mo lè bẹ̀rẹ̀ bí akin kọ́kọ́ dáná. Jésù ọkú mọ́kú. sísá mi ìgbà wọlé dé. kí lélẹ̀ Ṣìkẹ́mi. kí ló ṣẹlẹ̀ sí yín. kí lè ti gbogbo nílé tó ń gbá báyìí Ṣìkẹ́mi ìbọn ló tún kù tó gbé sínú ilé. òkú wo ìbọlẹ̀ ti rókù. ìtọ́wọ́ ní ẹ̀kọ́. Ṣìkẹ́mi kí ló ṣe wọ́n gan kí ló tó rí báyìí. ẹ̀yin ló yẹ kí n béèrè lọ́wọ́ yín pé kí ló ṣẹlẹ̀ sí yín. wọ́n gbogbo ẹnu ẹ̀ tó o fọnù ni kí ló dé òkú ẹ ní Ṣìkẹ́mi. You are not okay. Ṣìkẹ́mi, you are not okay. You are very wrong. You are not balanced. You are not okay at all. Hey, mo kò pè é pariwo. Mo pariwo àná lé ń sùn lọ́wọ́. Ṣìkẹ́mi, this place is evil smelling. Tó torí Ọlọ́run, Ṣìkẹ́mi kí ló ṣẹlẹ̀ gbogbo kí ló ṣẹlẹ̀? A ní pé ọkọ mi sùn lọ́wọ́ ẹ má fariwo jí. Ọkọ wo ta ló lọ kọ wẹ̀rẹ̀ mo ló ti rí pọ̀. Mo ló ti tọrọ ẹgbẹ́jọ́ wo lẹ ṣe gbéyàwó. Ọkọ dà ta ló jọ kọ́ṣọ́. Òkú Ṣìkẹ́mi kí ló fòkù ṣe nílé? Ṣó ti ṣe fún ṣọ́ọ̀rì ni? Kì í ṣòkú. Ọkọ mi ò ń ṣòkú lórúkọ Jésù. Ọkọ mi ò kì í ṣòkú ṣe ti gbọ́. Ẹ sùn lọ́wọ́ èmi ò fẹ́ yé pariwo wọn. Mo gbé ẹ gbà mí Ṣìkẹ́mi. Ẹni sùúrù. Àbí ọkọ fi kú ni. Jẹ́ díẹ̀ Ṣìkẹ́mi jẹ́ díẹ̀. Ìwọ́dà. Ṣó ti jí? Ó ti jí? Ṣó ti jí? Ẹ yà wẹ̀rẹ̀ ní kan. Mo ní ká fi sílẹ̀. Ṣìkẹ́mi. Ó ti yé mi. Ó ti yé mi. Calm down. Ó ti yé mi. Ó ti yé mi. Ó ti yé mi. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ lè ṣe bí wèrè ẹ ṣe eré ni. Tọ́lá tí ẹ máa jáwèrè ẹ̀dẹ̀ mọ́bí tó máa jáwèrè sí. Ẹ lè pariwo òkú mo sọ fún yín pọ́kọ mi sùn nílé ẹ̀dẹ̀ pariwo. Babe, wọn àti jílẹ̀ báyìí. Babe, I'm sorry, má bínú. ẹsẹ̀ kirikiri ò nílé àwùjọ fẹ́ báwùjọ fẹ́ bá kú tán o a ò màmá nírẹ́ nìkan ọwọ́ ipò láráyé lọ́mọ aráyé lè bá. everywhere dẹ̀ ń gbá Ṣìkẹ́mi ò gbóòórùn ẹ jọ̀ọ́ náà ṣé àwọn aráàlú ilé ń gbóòórùn yẹn wọn ò sọ fún ni àbí wọ́n ti sọ fún kò gbọ́. Ọlọ́run kí ló lè máa ṣẹlẹ̀ Ṣìkẹ́mi ti darúgbó lọ́sàn-án gangan fine girl tí gbogbo ọkùnrin lé tó ń tẹ̀lé tó ń bẹ̀ tó fẹ́ fẹ́. Èmi gan tí mo dàgbà ju Ṣìkẹ́mi lọ mo tún wá fine jù lọ dánúdánú ojú Ṣìkẹ́mi ti jóná gbogbo ẹnu ẹ ti funfun Ṣìkẹ́mi ò dẹ̀ mọ̀ náà eléyìí ò lè jójú lásán no kò lè jójú kí ni mo fẹ́ ṣe. èdìdì ni kò ṣe tú yèsí máa bá ní ìfẹ́ ti dolóbìnrin kó tó ó dolóbìnrin kó.
ìfẹ́ ti di lákìrí bòtò oníbẹ̀rẹ̀ kò lópin mọ́. Ajé ara ṣe dá tí ọmọ wa yẹn wọ́n ti ń pè yín látẹ̀kùn. Naam. Hello, Afa. Salam alaikum sir. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ wo Afa, mo fẹ́ rí yín ni sir. Mo tẹ̀ fẹ́ máa bọ̀ ń sin báyìí. Ẹ dákun ẹ má bínú sí mi nítorí Ọlọ́run. Mo ní wàásì kan. Kódà bí mo ṣe wà mo ń ṣe àṣkár kan lọ́wọ́ ni. Torí bí wàásì náà ṣe ti ń retí mi. Kó má jẹ́ pé mo gbọ́dọ̀ parí àṣkár náà ni ó yẹ kí n ti lọ. Ọ̀la ńkọ́? Okay sir, ọ̀la yẹn náà wà okay. Mama bọ̀ lọ́la. Masha Allah. Ọ̀la ó da àlùbáríkà Nábì wa Muhammad. Fọkànbalẹ̀. Ẹ ṣé sir. Naam. Ma salam. Bóyá afa bẹ̀rẹ̀ fata yìí kan. Wọ́n múra lọ́wọ́ afa. Ṣé wọn náà ti wẹ̀? Bẹ́ẹ̀ni. Ṣé bó ṣe fẹ́ lọ ni? Bẹ́ẹ̀ni. Ṣé ti fọ mọ́tò? Bẹ́ẹ̀ni, òun a máa ṣetán nísìn. Ilé nọ́ọ̀sì tí mo kọ fún nǹkan sọ́ọ̀tì á. Bẹ́ẹ̀ni, mo ti fẹ́ ra tán. Ibi yáyọ àlẹ́ sí náà máa ní ìyá ń jí ọ ni ọtí fẹ́ àtàn tó ń tá lọ ló ń sè. Wọ́n bá bí ọ̀rẹ́ kọ́ má rí akọ̀ kóra dáadáa kó wájú rẹ̀. Ní pẹ́ ṣetán afa. Salamu alaikum. Ọ̀nìlà àka ìka ọjọ́ nìkan lọ́mọ. Ọdún yìí rí dàgàdàgà. Ọ̀rọ̀ sọ̀rọ̀ ayọ̀ àkọlọ́ sọ̀rọ̀. Mo kàn sọ pé ọ̀la yẹn ò pẹ́ ni ọ̀la yẹn pẹ́ o. Ṣé mo máa lè sùn báyìí? Èdìdì ni kò ṣe é tú. Kèsì máa bá ní. Ìfẹ́ ti dolóbìnrin kó tó. Ó dolóbìnrin kó. Ìfẹ́ ti di lákìrí bòtò. Oníbẹ̀rẹ̀ kò lópin mọ́. Kìlá kò sí o. Kàyéfì ló jẹ́ o. Ṣìkẹ́mi. Ìfẹ́ mà yí Ṣìkẹ́mi. Ó yí biribiri ó dòdì aṣọ. Kí ló dé? Kí ló dé tẹ kó adúrú èrò tó tó ìwá sínú ilé mi? Sísá mi, kí ni pírọ́blẹ́mù yìí náà? Ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni? Kí lẹ fẹ́ pẹ̀lú mi? Kí ló dé tẹ wá ń disturb mi àtọkọ mi nínú ilé? Kí ló ṣẹlẹ̀ náà? Afa, ẹ pẹ̀lẹ́ Afa. Ẹ wo òun gan. Ẹ̀rín tó jọra. Òkú ló máa gbélé òkú wà nílé wa fa. Má bá yín jà o. Má bá yín jà o. Má bá yín jà gidi gan o. Mo ti ní ká yín pé ẹ wo ọkọ ẹjọ́ torí Ọlọ́run. Nǹkan tí mo ń tọ́ láti sọ fún wọn ẹ wò ẹ mọ̀ ọkọ. Ẹ jẹ́ kí mi bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà. Torí dàbẹ̀ ni pé ọmọdé ń ṣe àwọn ọmọdé ń jọ wọ́n lẹ́nu wọn ò gbọ́n. Ṣé rí ọkọ mi ó wà ní ìrẹ̀lẹ̀? In fact bó ṣe wà ẹ́ ó ṣèdí láti ìlú òyìnbó ni. Ó dé relax. Mo ṣe dáná fún tọ́ ni kó sùn kó sinmi èdè máa ń wá síbẹ̀ ẹ mọ máa fariwo ẹ máa wá disturb ẹ. Ó lè sọ fún wọn pé ọkọ mi ń sùn ó lè máa pariwo. Á wà nínú ilé báyìí. Ó wà nínú ilé. Ẹ bá wa pè wọ́n jáde rà. Ok, ẹ jẹ́ kí n pè é ẹ rí kó máa dáhùn sí. Babe, pè mí síre. Yes, babe. Are you okay? Yes, I'm fine. Ṣé ti gbọ́? Ẹ ti rí nǹkan tí mo sọ. Ṣé pé kò bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ apá? Ẹ ṣàánú mi, apá ẹ ṣàánú. Ẹ ní sùúrù. Bí mo ṣe pé sí, ó dá mi lóhùn. Mo dẹ̀ bí mo ní are you okay? Ó ní I'm fine. Ṣé yìí ò gbọ́ ni? Ṣé ẹ̀gbọ́n pàtó sọ pé I'm fine? Èmi kí wọ́n gbọ́, mo gbọ́ pọ́ndà. Dàpọ̀, ṣebí mi lè sálámọ̀ sí i. Gẹ́gẹ́ bí ọkùnrin sọ́kùnrin kí n sálámọ̀ sí i. Jẹ́ fún sálámù. Ṣé èmi àti yín lọkùnrin sọ́kùnrin? Èmi àti yín kọ́ àwọn lọkùnrin kí mi bí ọkùnrin mo jẹ́ ọkùnrin kí n lọ sálámọ̀ sí wọn. Má sálámọ̀, a fẹ́ sálámọ̀. Ẹ má jì wọ́n. Ẹ sálámọ̀ jọ kí wọn. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah ra'aytu rabbi. La ilaha illallah Muhammad Rasulullah. No, I can't take this. Ẹ wá máa lọ. Ra'aytu rabbi. Ẹ wá máa lọ. Bi'ayni qalbi faqulitu la zakata. Kulina. Oh no.
Iyanda rukuni baridan salamana la Ibrahima. Gbemi sí o like animal. Baridan. Baridan. Ami. Baridan. Ami. Baridan. Wa salamana la Ibrahima. Ami. Wa radu bi kaida fajali nawla kadari. Baridan. Ami. Ẹ jẹ́ ká yín wálẹ̀. Baridan. Baridan. Sayidallahu. Ọlá cross ló wà cross àárí ẹ̀. Ẹ ló yà níbo ló wà. Pèmí ṣeré mo ti wà lacrosse níbo ló wà. Èmi náà ṣe ń jáde kúrò ní estate ẹ báyìí ni. Ó wà lẹ́gbẹ̀ẹ́ títì náà mi ò rí ẹ o. Mo ti wà ní junction. Across náà ni mo wà yìí. Bọ́dọ̀! Ẹgbẹ́ mi ò! Ẹ jẹ́ ká yín wálẹ̀. Ẹ jẹ́ kára ó tù yín. Ẹ jókòó. Ẹ jókòó. Kulina Iyanda rukuni baridan wa salamana ala Baridan. Ewé àjẹ́ o, àìsàn àjẹ́. Aléwé àjẹ́ o, àìsàn àjẹ́. Ewé àjẹ́ báyìí la ọmọ Fálànà. Àìsàn àjẹ́ báyìí la ọmọ Fálànà. Múléwé àjẹ́ báyìí la ọmọ Fálànà. Aléwé àjẹ́ o, àìsàn àjẹ́. Ewé àjẹ́ báyìí la ọmọ Fálànà. Kí ló fi gbogbo ilé ṣe? Àìsàn àjẹ́ báyìí la ọmọ Fálànà o. Mo léwé àjẹ́ o. Àìsàn àjẹ́. Aléwé àjẹ́ o. Àìsàn àjẹ́. Ewé àjẹ́ báyìí la ọmọ Fálànà. Àìsàn àjẹ́ báyìí la ọmọ Fálànà. Ewé àjẹ́ o. Àìsàn àjẹ́. Wọ́n ti ń sáré pajúdé bọ̀ orí nǹkan. Kí ló fẹ́ fi gbogbo ilé ṣe? Gbogbo nǹkan tó ń ṣe pọ̀ yìí kò yé mi. Ọba ń gbọ́ máa fọ́, ìwọ máa fọ́, ọgbọ́n. Igire làdágere ti fi sọ̀kò ojú. Àti pé kínkìnì ìdẹrẹ tí fi sọ̀kò Olúbàntẹ́. Àyìndé Síkírù ní ìsọ̀kò àwọn olórin tó ń gbá tó bá mú ṣe. Fálànà ní ìsọ̀kò àwọn tó bá mójú ewé. Àtàkèrè ọ̀dàn orí kí n tọ̀ wà lọ́mìí. Tìró ni. Tó bá ń gbọ́ tìró àhọ́mọ́jú. Iṣẹ́ ńlá ló wà lọ́wọ́ mi. Tó bá ti lè sójú báyìí tó lè sójú báyìí tí wà àtọmọbìnrin tẹ́ bá ti fojú kanra yín ìfẹ́ bẹ̀rẹ̀ ni ọba tán. Tìró
just tìró lásán. just tìró kọ́ Kánò tìró lọ bá pè àbí kò ní Ẹnugun tìró tí wọ́n bá mi dì ọ́ ni kí ni máa ṣe yín báyìí náà ẹ̀yin èèmọ̀ yìí ń tẹ́ ẹ bá gbé lọ́wọ́ o tó bá yẹ pé òyìnbó ló fún ọ lẹ́bùn ní ìsìn inú wọn máa dùn ọ máa ní òyìnbó ni òyìnbó ni ó nítorí pé ìbéèrè owó ewé lọ́wọ́ ẹ̀ ìbéèrè owó egbò lọ́wọ́ ẹ̀ ìbéèrè owó àwọn kẹ̀kẹ́ tí ń gbọ́dọ̀ dárúkọ ẹ̀ kọ́ má lọ tẹ́tí lẹ̀ jù ìbéèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ ló fi sọ pé kọ́mọ̀ntìrò iṣẹ́ eléyìí mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá mi Fálànà kí wọ́n tó kú ni ibi tí mo kọ́ sí wọn ò lè gbàgbé ẹ̀ láéláé òun mo sáré rántí pé lọ́mọ tí ń sọkún fẹ́ káàkiri tí ń bá parí iṣẹ́ yìí fún ó yìn mí láwo wo gbọ́sẹ̀ wò kọ́ wá mọ̀ pé kì í ṣe tìró lásán. o dẹ̀ ṣọ́n pé ó máa ṣiṣẹ́. no dá mi lóhùn o ṣọ́n pé ó máa ṣiṣẹ́. ó dá mi lójú tàdá yóò ṣe burúkú ṣẹ́. ṣé kì í ṣe pé torí o fẹ́ gba another bot. òye tí wọ́n fi lè tàn mí jẹ. kí ni ń ṣe pè mí sí rè. now because àwọn previous one tó ti ń kọ́ mi previous scope tó ń kọ́ mi gbogbo ẹ̀ kò ṣiṣẹ́. ìgbà tí mo rí pé scope ò ṣiṣẹ́ náà ni mo fi ti ọwọ́ ìbílẹ̀ bọ̀ sórí lè tó bá ti lò tí wàá tiẹ̀ tẹ́ bá ti fojú gan ní ara yín yóò dàbí ìgbà tí èèyàn bá ju agbérin lẹ̀ ọmọ tí wọ́n ń pè lágbérin magnet tí èèyàn bá julẹ̀ tó bá kó yẹ̀pẹ̀ tí ò ní yí kò lára rẹ̀ mọ́ láéláé bẹ́ẹ̀ ni ìfẹ́ ẹ̀yin méjèèjì ni ó ṣe lẹ̀ pọ̀ báyìí kì í ṣe pé ẹ glo ẹ rò pọ̀ débi pé èèyàn kankan ò ní lè yà yín mọ́ láéláé mo sọ bẹ́ẹ̀ fún. o dẹ̀ ṣọ́ọ̀pù máa ṣiṣẹ́. àlọ́ dá mi lójú. ó dáa kó bá dá ẹ lójú báwo ni màá ṣe lò. ó kárí láyé kó tó le ó ní àwọn nǹkan tó pèsè ohun tó pèsè ni wípé bí làkọ̀sí bá kọlà. bí ìlàkọ̀sí bá kọlà. ìdènù ọmọ rẹ̀ ni. ìdènù ọmọ rẹ̀ ni. ọjọ́ ẹ̀tù bá fojú kan náà ẹjọ́ náà ní gbà. ọjọ́ tí ẹ̀tù bá fojú kan náà ọjọ́ náà ní gbà. nígbà ò ní ó gbà tẹ́tù bá fojú kan náà yóò mọ́ra wọn ni yóò wá blow gbáà bí ó ti blow nínú tó bá ti lé tán máa lọ kò séwu make sure pé ẹ̀yin méjèèjì ẹ ríra yín ó parí nínú. náà tó ní kí bá ti lè sójú kí n lọ fojú kan Ṣìkẹ́mi bó kí bá lè sójú ló bá ṣèṣì jẹ́ wípé mo lọ fojú kan ọmọbìnrin mi kó tó di pé mo rí Ṣìkẹ́mi nǹkan. tó bá wọ̀n bó bá ti lè sójú fojú kan ọmọbìnrin gbá kódà gbọ̀n ní alẹ̀ ń lọ kó máa fojú kó gbogbo àwọn obìnrin tó wà ń bẹ̀ kò ní ṣiṣẹ́ fún un nítorí pé èkó Ṣìkẹ́mi àti wọ́n pè mí síre ní mi pò pọ̀ ẹ̀yin méjèèjì tí ó ṣiṣẹ́ fún mi tó bá ti fojú gan ni ẹ̀ tí ọba máa jẹ̀rẹ̀ bí ìgbà tí mùsùlùmí ń jẹ̀rẹ̀ ànẹ́bì tí ọba máa jẹ̀rẹ̀ bí ìgbà tí kìrìsìtẹ́nì ń jẹ̀rẹ̀ Jésù tí ọba máa jẹ̀rẹ̀ bí ìgbà tí àwọn oníṣẹ̀ǹbáyé ń jẹ̀rẹ̀ Ọ̀rúnmìlà kò lè mí kan kò jù bẹ́ẹ̀ lọ. tìrọ kó bá pọ́sibú pé ilé ìṣiṣẹ́ máa mú orí lára. pè mí síre má sọ pọ́sibù mọ́ pọ́sibílítì lélẹ̀ kì í ṣe tó bá pọ́sibù eléyìí ti pọ́sibù tó bá ti wá jẹ́rìí tẹ́yìn méjèèjì bá ti wọnú ara yín tí n kàn ń mú orin ẹ tí ń kọ́ gbogbo ìgbà tí ò lórin mí mọ́ tí ó máa kọ́ lágùn ṣe mí lóore kan o oore tó ṣe mí tí náà mi lè dùn sí tó bá ti ń mí sí ọ lára báyìí n ò fowó n ò fòbì n ò fẹ́rẹ̀ sí nǹkan kan lọ jẹ mí ní ọba mi ṣe Canada wọ́n fẹ́ relocate. kó bá yẹ pé yẹn ló jẹ lógún tó fẹ́ kí Ṣìkẹ́mi ṣe fún ẹ màá bá díẹ̀ mi sọ̀rọ̀ kó bá ti gbà tán. mo fẹ́ràn rẹ bó ti jágùn tó fi pè é ní díẹ̀ ni ẹ ti jọ díẹ̀ papọ̀ ni èyí ni kó ṣe fún mi kí n sì dé sí Brampton ọ̀tán Brampton mo fẹ́ dé sí n bá ti lọ káìláì. barida wasalamu ni ala Ibrahima waradubi kaida fajali na malakadari kára yóò wálẹ̀ kára tuye kẹrẹ ànúgbà kára yóò tuye barida kára yóò wálẹ̀ kára yóò wálẹ̀ wasalamu ni ala Ibrahima waradubi kaida fajali na malakadari kaburu padà síbi tó ti ń bọ̀ kára yóò wálẹ̀ barida. Tell me, kí ló rò? Kí ló rò? Alhamdulilayi, Olúwa ṣé o. Alhamdulilayi, Olúwa ṣé o. Ẹ̀gbọ́n, ẹni sùúrù, àṣé lóòótọ́ ni wípé ìkà lèèyàn, èèyàn nìkà, ojú báyìí kò ṣe fi mọ ìwà ìdá. So ṣé pé ara lẹ́yìn ó lè ṣe nǹkan báyìí. ara lé mi wò ta ni mi understand nǹkan tó ń sọ.
Ẹ̀sà. Ṣé kì í ṣe Ṣìkẹ́ àbí Lady Ṣìkẹ́ ló sọ̀rọ̀ pa ẹ̀? Òun ní náà agbégete lórí ẹ tún béèrè pé bó là ń lọ. Ẹ ti mọ ẹni tí mò ń dárúkọ rẹ̀ dìkù sí onílẹ̀ tí máa sọ pé kíní kan. Ẹ̀gbọ́n ẹ̀rù bà mí o. But Báyọ̀, kí ló kàn mí nínú nǹkan tí ó kàn mí? Choice ẹni láti gbéyàn sínú ilé for some time kó ẹ̀ ń bà mí síbẹ̀. Tó bá tásìkò tí àwọn tó ní kó ṣètò ẹ̀ sínú ilé tó ní kó ṣe Ádámù wá ṣe nǹkan tó fẹ́ yọ lára ẹ̀ àbí kí láyé ìyàtọ̀ tiẹ̀ àti ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe báyìí wọ́n á disturb mi lórí ọ̀rọ̀ tó kàn mí. Báyọ̀. Ẹ sọ pé kí ni ìyàtọ̀ ti àtàwọn tá à ń ṣe báyìí ṣé ti bá rẹ̀ lọ́wọ́ tèmi ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ kó tó ń ká èmi lára ń sìn ẹ̀ mọ̀ kó tó ń jẹ́ kí n máa wà worried lórí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tó bá yẹ kó bó ṣe gbé sínú ilé yẹn ń sìn bàbá wa sọ fún mi pé o tó ṣe gbé sínú ilé yẹn o gbogbo àwọn ará ilé yín o isaac wọn òun lọ́ọ́ mọ̀ ọ́ lò òun ní mọ̀ ṣiṣẹ́ fún ọ ṣé mo pé ìnáwó wà lára wọn nìyẹn ká mi lára ni. Ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò dẹ̀ ní kàn mí ẹni tí ó bá jẹ gbì kò lè kú gbì. àkókò kò sí wàhálà. Báyọ̀ mo rí ẹ náà tó bá yẹ pé táìmù tó gbà yẹn ó pí ẹ ṣọ́ pé nínú àsìkò tí mo fẹ́ lò lénìí o tún ti wéèsì bí i ìṣẹ́jú bíi mélòó kan bẹ̀ tí mo dẹ̀ nígbà tó fẹ́ fásìkò mi ṣe lénìí. ẹni sùúrù nǹkan tó máa ń ká mi lára tí wọn bá ń bá yín sòótọ́ ọ̀rọ̀ báyìí ẹ máa ń wárí kankan ni kò yé mi àmọ́ ẹ má bínú ẹ kọ fún mi last chance ọ̀rọ̀ tó wà important ni mo fẹ́ sọ báyìí. Wà nílé last chance yẹn tó lọ́rọ̀ tó important yẹn ló yẹ kọ́kọ́ sọ síwájú kó wá sọ èyí tí ó important tí ó kan ẹ̀mí kó wá sọ kẹ́yìn. ẹ má bínú ọlánkú bóyá ká mi lára sí ni mo ṣe sọ last one ilé wa important ẹni sùn ẹgbẹ́ ni ẹ má ti lọ ilé wa ẹ jẹ́ kó sọ ilé last one túbẹ̀ mo fẹ́ tọrọ ẹ ti mọ̀ pé fẹ́ tọrọ ó lẹ ṣe ń lọ àbí tí ti yẹ ẹ ti mọ̀ pé fẹ́ tọrọ tí sàrà ń sọ bẹ́ẹ̀ ṣe lówó lọ́wọ́ ẹ̀gbọ́n pàápàá kó má yẹ kó bóyá ó máa yẹ bó ṣe gbọ́ òkú sínú ilé yẹn ó ti lò yín ẹ lè lówó lọ́wọ́ ẹ̀yin wèrè spẹ́rẹ̀s ní. mo rántí pé the last time tí mo rí pè mí sí rè ó fẹ́ cross wá bá mi ni òun accident yẹn fi ṣẹlẹ̀ àti báyẹn mi ò dẹ̀ rántí nǹkan kan mọ́ ṣé pé ó kó pè mí sí rè ni mò ń bá ṣe pọ̀ nínú ilé láti ọjọ́ ẹ̀ lè dá mi. alhamdulillah ká sọ pé alhamdulillahi rabbil alamin ṣe rí ìdí ọpẹ́ ẹ̀ ni pé àǹtí yín ni ká máa dúpẹ́ fún torí àwọn ní gàrí tíra yín kó má wàá rí bẹ́ẹ̀ ń tà ń wí ikọ́ la máa sọ kí èèyàn máa sùn tí òkú kó máa jí pẹ̀lú òkú gbà ó lo náà nídòkú alhamdulilayi ọba tó kó yín yọ. kéde máa wò wá fà mo dẹ́bọ̀ gbogbo nǹkan báyìí o torí pé mi ò fẹ́ wàhálà fún láìfù mi torí ẹ̀ náà ni mo ṣe ń gbéra mi sá fún gbogbo ọkùnrin gbogbo ìgbà tó ọmọkùnrin ilé mi káàkiri ni mo ń sọ fún pé mi ò fẹ́ nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mo ti pinnu lọ́kàn mi pé mi ò fẹ́ bá ọkùnrin kankan ní àjọṣepọ̀ mọ́ ilé tó bàjẹ́ nínú ayé mi ó ti tó gẹ́ kọ́ máa lọ́ ń lọ wọn kémi náà dẹ̀ máa lọ́ ń lọ mi mo ti sọ fún bẹ́ẹ̀ àfìgbà tó wá fi tiẹ̀ kó bá mi. ibi tó wá padà wá já sí náà ń sìn ẹni tí ó ṣe nǹkan yìí tó bá já sípò náà mọ̀ pé bí ó ṣe padà rí ni kò ní ṣe é ó ní máa ń kánà ìrí ìdòlẹ̀ àjìláta àjálí náà làwọn fi yá máa ń nà ṣá ò ní máa nòrí ìtò ó ní ìtọ́wọ̀ mi ò tó ẹ má fi gọ̀gọ̀ fà á àwọn èèyàn ń gbà mí ètí máa ń wù wá ń gbà mí ó lè mọ wọ ẹlẹ́dàá wa ètí bá ti ń wù yàn tí ò bá wọ ẹlẹ́dàá yàn tí ò bá fagídí wọ ibi tí máa já sí náà ni àfi kó ló ń bá wa kẹ́ wọn. ṣé tí wàá rí àáfà mo ti sọ fún òun títí kò gbọ́ sí mi lẹ́nu tọkọ bá kọ ni ọkọ là ń fẹ́ tẹ́sìn bá dá ni èèyàn máa ń tún gùn ni ìwọ́dẹ̀ yarí onílà ò fẹ́ bọ́kùnrin ṣe mọ́ ó gbájúmọ́ business ṣé business ló fẹ́ fi ṣọkọ ni ṣé ká ló ti fi ọkùnrin kan nínú àwọn tó ń dà láàmú tó ti fi ṣe adé orí ṣé pè mí sírí àwùwà tó wù ni débi tó máa fi kàgbákò ikú tó kàn. ọ̀rọ̀ lẹ́sọ̀ kódà ọ̀rọ̀ tó dáa ni ṣùgbọ́n ẹgbọ́n táǹtì yín sọ ṣe rí bọ́kọ bá kọ ni ọkọ náà là á kọ kò sáàbùrú ń bi kéèyàn kan fi yàn án lẹ̀ kéèyàn dẹ̀ lọ bẹ́ẹ̀ lómìn ẹ wo ṣe rí gbogbo nǹkan láyé ó ní látàkùn kọ́dísà àbátí àríbáàbò kúlù máa zára àládárúbí wàsán ṣe rí téèyàn bá nírìn àjò kan tí ń lọ tó ń kálukú ò bá tí ì dé bus stop ẹ yóò máa rádánwò ọjọ́ tó bá dé bus stop ẹ nìkan làdánwò tó dúró téèyàn kan bá fi yín lẹ̀ fẹ́ lómi ẹ má give up ẹ má give up ẹ má give up ọlọ́run bẹ bó sì ṣe wà
àsìkò ìlàlá ìrọ́bì ẹ máa ṣàmì ẹ̀yin iṣẹ́ ẹ lè ṣàdéhùn pé tó bọ́kùnrin mi bá dé sí ẹ gbà fún un. tí ò bá ṣáà ti ń ṣọkùnrin bíi Razak. gbogbo èèyàn kọ́ ló dé gbogbo èèyàn kọ́ ní jẹ́ Razaki. wèrè ní Razak tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. ẹ̀yin ìṣe rí gbogbo Razaki náà kọ́ ni ò dáa o. kò ń ṣe gbogbo Razak ni mò ń sọ bọ́ Razak tí mò ń sọ yìí wèrè ọmọ ni. ẹ bẹ́ẹ̀ bá pàdé Razaki tó jẹ́ wèrè ẹ fẹ́ Jamiu bẹ́ẹ̀ sì fẹ́ Jamiu àfíìsì wà ńlẹ̀ àṣìṣì wà ńlẹ̀ Fatai wà ńlẹ̀ ṣẹ́gbọ́ ẹ mọ̀ wò pé torí Razaki tẹ pàdé tó ń jẹ́ wèrè kò wá mí pé kẹ tó rí Razaki mi kẹ mọ́ tẹ̀lé ṣẹ́gbọ́. mi ò ní fẹ́ Razak kankan mọ́ láìláì. ẹ dákun ẹ lè ẹ mọ̀ sọ pé ẹ ní fẹ́ Razaki mi mọ́ láìláì báyìí pọ́lọ́ ló ń lọ lọ́nkọ́ mọ́ yín kọ́ ẹ máa sọ di Razaki mo máa jẹ ẹ mọ̀ pé Rosco pé tẹ bá tẹ wàá pé Razaki ní ó máa bí ẹ mọ̀ pé Rosco òun ó máa rò sí yín dáadáa àsìkò ìlàlá ìrọ́bì ẹ mọ̀ sàmí lílì ká ṣe fi ankuli mọ́ bí aburú tó ti lọ òní padà wá mọ́ sọ̀bí ànámọ́ lálẹ́mú rọ́bì ọlọ́run tó ní mọ́lẹ̀ ó tàn mọ́lẹ̀ sínú àríyé yín gàfárí kúlí dùnú bí àforíjì àtọ̀dọ̀ ọlọ́run yóò bá fífẹ́ oríjì ẹni tó kú nítorí yín náà ọlá títóbi rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ gbọ́kọ̀ lọ́sọ̀nù ẹ lọ gbé jòǹtò ìran aláìní ìṣẹ́lọ́rùn Èdùmàrè dẹrù sílẹ̀ túká ohun ojú wa lójú rí ènìyàn má ṣe jura ẹ lọ.